Emi lalade kuku, I'm living my life. I don't care what they say, all I wanna do is to live my life. Cause life is all about choice, and I've taken my own choice. I wanna live like a king, I don't care what the people say. Alade kuku, alade kuku. Alade cuckoo, alade cuckoo. What a mystery, what a strange things happening everywhere. Alade cuckoo. All eyes on you, alade cuckoo. But you don't care what I say, but you don't want to know what I do. All I know is you living your life the way you want to live. Alade. Alright, guess what? Guess now. Mo pe mi good ni kí ma guess. Okay, tó bá lu jẹ gist fún wọn tó ṣẹlẹ̀. Bọ̀bọ̀ tó gbé mi lánàá yẹn. Ha, ọ̀rẹ́ mi gbọ́dọ̀ parọ́ fún ẹ. Wo, bó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn, ó ṣe kinní kan fún mi. Eré ni wọ́n pè. Èmi gan ṣe kinní, ó dẹ̀ bẹ́ mi gan ṣe kinní, ó bẹ́ mi gan lé. Are you joking? Ọmọ nǹkan tó wá funny ni pé nígbà tí mò ń lọ, bọ̀bọ̀ yìí dì fún mi. Mo dì sọ́wọ́, mo dì sọ́tùn, mo dì sósì, mo dì sẹ́sẹ̀. In fact, wo láti ìgbà tí mo ti ń jáde, tàná yẹn ó yàtọ̀. Bọ̀bọ̀ yẹn yóò lè mọ̀ pé ó wà okay at all. Ah, bọ̀bọ̀ yẹn bó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn nǹkan tó wà ní ara ẹ̀. In fact, ó kọjá. Ah, ẹrù ńlá ni. Ó gbé sọ́wọ́ gidi. I'm telling you. Ẹ̀yin babes ẹ wà náà, ẹ jọ̀ọ́ ẹ ti ẹ̀fọ̀nà òun èmi náà ẹ mú mi mọ́ra náà, ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀. Mo sáré lọ sí hospital. Hospital mo wà báyìí. Mo lọ ṣe check up ni. Baby, kò sí problem. Tó wá ti ṣe normal, ó ní ìdàtẹ̀rẹ̀ ọmọ àná. Tó wá ti lè ṣe wo, tó wá ti lè fọ́ síbi tó wọ́n gbé, kò sí problem náà. Ọ̀rẹ́ mi máa wò, so bó ṣe wà, so fẹ́ sọ fáwọn apá la máa jù ọ̀nà fún ẹ. Hello. Hi. Ẹ kú ìjókòó. Ẹ kú fàájì. Ẹ jọ̀ọ́ ṣé mo lè join yín? Iye owó kọ̀, iye owó kọ̀. Ẹ kú fàájì o. Ṣé rí mi fẹ́ wo ìmú like máa socialize gan, especially tí bá ti àwọn beautiful ladies tó ń ṣe fàájì bá máa ń join. Well, my name is Alade Owolabi Folorunso. Wow, you're welcome. But àwọn ọ̀rẹ́ mi àtàwọn èèyàn púpọ̀ like láti máa pè mí ní Alade. Ajọ kí ló kọ tí? Rachel lórúkọ mi. Wow, that's beautiful. Ẹ̀yin kọ́? Ọmọ ṣalé wà lórúkọ mi. Oh God. Ẹ̀yin kọ́ ma? Gabuki. Oh. Well, anyways, ká tó máa bọ́rọ̀ wá lọ. Ṣé mo lè sọ fún wọn pé kọ́kọ́ àwọn kìnìún tẹ̀ mú ìwà? Ìyẹn ò ń ṣe problem. Ẹ jẹ́ kán gbé wá náà. Ká gbẹ́nu sí gan after all kò ń ṣàtẹnu. Ìyẹn ti kéré nù nǹkan tí Ọlọ́run lè ṣe. Well, ẹ jẹ́ kí mi sọ òótọ́ tèmi fún yín. Mo like fàájì gan. But fàájì ó ṣe kí ni ó pọ̀ oríṣiríṣi. Fàájì tèmi like èmi ò kí ń mu ọtí. Kódà tí bá mu kékeré nù ọtí, ó máa ń tètè affect mi, so máa ń sá fún ni. But ẹ mọ̀ pé ọkùnrin tí ò bá like ọtí, á like Obìnrin. Ẹ tètè já sí mi gan o. Ẹ tètè já sí mi. Well, anyway, bí mo ṣe wá like obìnrin tó tí mo like máa bá wọn ṣe fàájì tó mo ìwà yìí mi ò kí ń ṣe two sàn. Dépò mi ti máa ní mo fẹ́ ṣe three sàn. Are you kidding? Ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá jẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ bá obìnrin lẹ bí kẹ́ ṣe 3 some 5 some 10 some upward àmọ́ yín náà. Tó bẹ́ẹ̀ ṣeré ẹ fẹ́ sọ fún mi pé ẹ lè ṣe 3. Wọ́n wà lé fún yín o. Ọ̀rẹ́ ni wọ́n ṣeré. Ẹ wá bọ̀ ló ṣẹlẹ̀ lóòótọ́ ká sọ síbi tọ́rọ̀ wà. Ẹ̀yọ̀ kan nù yín náà ni mo máa mú. Kò sí problem, mo wà available fún ilé ẹ̀kẹrin láti ìgbà tẹ̀tí dé tí mo ti ń ha yín. Àǹtí ẹ fine gan. Ẹ beautiful. Ṣẹ́rí èjì gangan òun ló ń yí mi lórí, ó ń dá mi lọ́rùn gangan. Ṣùgbọ́n mo wà choosy gan, mo ní choice. Bọ́mọ tó ṣẹlẹ̀ pé ẹ̀yin kan. Èmi ni choice ni. Ẹgbẹ́ ìdìpọ̀ lóòótọ́ bọ̀ tẹ́ ẹ̀yin tún kọ́. Ṣé bí mo ìwà yìí mo like fruit, but ọba fruit tí mo like jù watermelon ni.
mo máa mu watermelon gan bí mo ṣe wà yìí ṣe rí watermelon àti gbogbo kóró tó wà nù ẹ̀ mo máa mu gbogbo ẹ̀ papọ̀ ni ayé rí ẹ fine gan ẹ ṣé ẹ wà bẹ́ẹ̀ o thank you ṣé ẹ máa lè tẹ̀lé mi. kò sí problem tẹ́ bá ti lè sanwó fún mi owó lèmi wà after all. owó ló kéré jù ní nǹkan tó lọ́hùn sọ ṣé bí mo ṣe wà yìí ṣé owó tó wà lọ́kàn yín tẹ̀fẹ́ gbà lọ́wọ́ mi yẹn máa fún yín dọ́gbù. Wow. That's good. Ṣé wàá lè lọ ṣe fàájì. Ó yá. Kàtó lọ. Ẹ̀yin ladies. Bá màá ní kọ́ kó àwọn kìnìún. Barbish, barman. Má wò lẹ̀ wọ́rí àti wà òkè. Ẹ má stress ara yín. Ẹ̀yin ọ̀rẹ́ mi enjoy ara yín o. Enjoy ara yín. It's okay. Ṣé ti bínú ni? Bínú kẹ̀. À ń ṣàtẹnu àwa òkè ṣe. All right. Ẹ jẹ́ ìta yín gbé. Okay, thank you. Káyọ̀ ẹ̀gbọ́n yóò lójú o. Orí náà tọ̀. Orí àwọn tó sẹ̀ tí ń bí lọ gbélé tó fi gbogbo wa nínú wọn. Kò sí problem jẹ́ ká ṣe kọ́lá máa ṣe papọ̀. Oyin pé environment yẹn wà. Yeah, it's fine. Ṣé kọ́kọ́ yọ láì mú iná? Okay. Oh my God. Ọmọ mo ṣe dùn. Ó wà ń bẹ́ẹ̀ o. Ṣòro òjò tó ń rọ̀ yìí, eré inú òjò la fẹ́ ṣe. Ó mọ̀ tó ṣe jẹ́ ká tiẹ̀ kọ́. No, cool down now. Just calm down. Ṣé bí mo ṣe wá sí ìbà ilé ni, àjọ máa gbádùn ara wa. Ṣé gbogbo kìíní, I'm gonna feed you, you enjoy me. Ṣé ṣáà mo strong dání? Ó wà níbí. No problem. So, àjọ máa gbádùn ara wa. Terribly lẹ́yìn ni ṣùgbọ́n I just need you to go in there now and take a cool shower. Èmi náà àti wá wà níbẹ̀ máa ti wà fully ready for you. Mo ti wá get the concept go and shower yẹn. Wà á kọ́ yọ sí mi lójijì nínú bathroom mi. A kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ ni wọ́n bọ̀. Oh baby, pepper them gang. Ìwọ rò kò lè sá mọ́ mi lọ́wọ́, ìwọ àṣebàjẹ́ níbí yìí. Wọ́n kò sí bí ajá ṣe lè pẹ̀lú orílẹ̀ ayé yìí tó. Ẹran òkú náà ni kò lè sí bó ṣe lè lọ́wọ́ mi lọ́wọ́, máa mú ẹ náà ni. Ẹgbẹ́ mi! Ẹ bá wo, ó rò kò lè sá lọ́mọ mi lọ́wọ́. Àfi tó bá kúrò lórí ilẹ̀ ayé yìí nìkan ni. Ṣùgbọ́n tó bá ṣì wà ní orí ilẹ̀ ayé yìí, ọwọ́ mi á bá ẹ̀. Ẹgbẹ́ mi! Kí ló ṣẹlẹ̀ náà? Okay. Kí ló ṣe ń kú ìtò ń pariwo bí ẹni tí wèrè ti wà lórí ẹ̀? Okay.
pa ìtòwí o. Mo sọ fún ẹ mo náà lè lọ́mọ mi lọ́wọ́. Ó máa mú ẹ lè lọ́mọ mi lọ́wọ́. Ọ̀gá sílẹ̀ ẹ̀wọ́n lọ síkà á sì bàbá yẹn kò kí wèrè. Fucking crazy man! Sílẹ̀kùn! Àbí ọ̀sán kan ní àwọn lọ síkà. Àbímọ ní kò sílẹ̀kùn! Tani ẹ̀wọ́n lọ síkà tó ọ̀gá sílẹ̀. Fucking you crazy motherfucker! Fídíò ẹni ọ̀dọ́ ohun mi mọ̀ ni. Sí òsì tí kí ni fi ṣe wo bí wo géètì tí pa ọ tí gbogbo ẹ̀ pa èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ wọlé ẹni kọ́kọ́ dẹ̀ gbọ́dọ̀ jáde ṣọgbọ́n mi àti mo sá o. ẹgbẹ́ ọ̀gá ọ̀gá alákùnrin ìwàládé ní ọ̀gá wọṣọ lọ ó wọlé ní òhù ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo pè é sí? Ẹ gbà wá aṣọ́dà bàtà ẹ̀wù ìgbà tẹ́ lọ láàárọ̀ púpọ̀ ẹlẹ́wọ̀ pé. Kí ló kọ ẹ̀ mẹ́? Kí ni mo sọ fún ẹgbẹ́ ṣe mi? Kí ni mo ti mo ṣàlàyé fún ẹgbẹ́ ṣe mi? Kọ́sí fún mi mẹ́jọ! Kọ́sí fún mi! Nílà lùsì. Ọmọ olóyún ló ra mi sí báyìí. Ọmọ olóyún ló gbé ìtòwé olóhùn lóhùn tí ẹ bá mi báyìí. Níbi táwọn ọmọ alálùbáríkà wà tí mo dẹ̀ lọ wo wọ́tánẹlọ báyìí mo sì lọ ọlọ́run máa jẹ ìfún wọ́tánẹlọ kí lọ ṣiṣẹ́ láyé mi. Ó tiẹ̀ lè rẹ́ mi mọ́ ó lè rí mi mú èmi mọ bọ́yé ń sá eré ó lè lé mi bá. Ẹgbẹ̀rún Sàámú ò lè sàmọ́ lọ́rùn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọwọ́ mi máa bá ẹ. Ọ̀nà tí wá sí jìnnà. Ọ̀gá ti wọjà. Àgbàtọ́gà wọjà. Owó oṣù ni owó oṣù yóò fi tún lọ. Jẹ́fọ̀rá dé. Kasali! Kí ni mo sọ fún? Kí ni mo sọ fún? Kí ni mo sọ fún? Kí ló dé bí ọ̀gá? Ọ̀gá ẹni ọ̀gá wọlé. Ẹ máa wọlé o. Ẹgbẹ́ bí àwọn ọ̀gá wọlé. Ẹ máa wọlé o. Ẹni kankan wọlé. Ẹ tó wọlé ọba mi kọ́ ni. Orí. Kó tẹ́lẹ̀ kankan wọlé. Oya nìṣó. Nìṣó lókè. Níbo? Mo ní kò nìṣó. Níbo ọ̀gá? Wọ́n lọ o. Níbo? Màá gbà ń dọ̀. Kasali ní sùúrù ọ̀gá. Kasali. Ọ̀gá ní sùúrù. Mo ní kò nìṣó bá. Mo ní kò nìṣó. Nìṣó. Ẹni sùúrù. Kasali. Ọ̀gá. Mo ní kò. Ọ̀gá. Wàláhì ọ̀gá ti ya wèrè. Wàláhì ọ̀gá ti ya wèrè. Owó oṣù mi o tó sì sì fẹ́ parí. Ọ̀gá. Ìwọ máa ń sùn ó tiẹ̀ tún lójú oorun ó ti gbàgbé ni wípé afọwọ́fọlọ́ kan kì í mọ́wọ́ dúró mo ní kò síbi tó sá lọ́wọ́ mi máa tẹ̀ náà ni. Fọmọ! Mo náà lè sá lọ mo máa mú ẹ. Bàbá Kasali! Ebi. Oṣù bí. Ebe ilẹ̀ ní kí n máa sọ gbogbo àgbẹ̀ gbogbo lé èyí lélẹ̀ ní sọ èmi ò sùn. Ó ṣiṣẹ́ ibi iṣẹ́ nǹkan tí mo ní kó máa ṣe ó ti wọlé wá bá mi. Ó wọlé èmi ò
mọ́ èròǹgbò mi ò kò mọ́ ní ìgbà tó wọlé o èròǹgbà tó wọlé kò dẹ̀ gbá bí wọlé kò gbá bí wọlé rárá kò sì gbá bí wọlé. wo bí mi ì sùn sókè mọ́ wá síbi àjọ máa sùn mí. ibi láyé fáwọ̀dà ọlọ́run ní jẹ́ sùn mí láyé. ẹ wo bí ẹ wá o ìjẹ́ tí ọba tọmọ kọ́ bọ̀ lálàá o ọ̀dọ̀ yín ẹ lọ sókè lọ́dọ̀ yín ẹ lọ sùn lókè lọ́dọ̀ yín ẹ lè sùn bí. mi lè sùn bẹ àjọ máa sùn bí ìsẹ. ọ̀gá láyé. ṣé mi kọ́ lọ́gà èmi kọ́ mo nílé. ẹ̀yin lẹ nílé. ibi tí bá ní kò sùn ló máa sùn ibi tí bá dẹ̀ kù ni máa sùn sí ibi tí bá wù. ẹ wọ ọgá ẹ ní sùúrù o. kájọ wá sùn síbẹ̀ o nítorí ó tilẹ̀ káàkiri kó wá fẹ́ mi lọ́rùn pa ọlọ́run ò ní jẹ́ ẹ jẹ́ ẹbí ò ní sùn bẹ́ẹ̀ bí àníjọ sùn ọdẹ èmi ò sùn mo ní kò bá síbi sẹ́ ọlọ́run ní jẹ́ ọlọ́run àti lẹ́rù èmi ò ní sùn ẹgbẹ́ ọ̀gá ẹ̀fẹ̀ sílẹ̀ o ọ̀gá ẹ̀fẹ̀ èmi ò ní sùn bẹ́ẹ̀. nǹkan tí mo pè é méjì fún kò pọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ lísìn sí nǹkan tí mo fẹ́ sọ ok alright nígbà tẹ́ méjì wá ṣe wá bíbá mo sọ specifically nǹkan tí mo fẹ́ kẹ́ máa ṣe inú ilé mo ní kí wọ́n máa cook kí wọ́n dẹ̀ ṣe kíni kó wà lẹ́nu gate well mo ti wá decide láti change nǹkan tí mo fẹ́ kí ẹ máa ṣe báyìí mo fẹ́ fi kún ni látẹnu inú ìlọ ibi tí mo ní kẹ́ máa sùn sí kọ́ lẹ́ máa sùn sí ibi báyìí ní àti èmi àti ẹ̀yin máa sùn sí látẹnu inú ìlọ. yes kí ló tẹ fẹ́ object mi. olúwa mi ẹ wo èmi ní àlàyé ṣe mọ̀ pé èmi pé kúkú lèmi iṣẹ́ tèmi ò ju kìsìnì àti kìsìmọ́ tún gbogbo léṣe lọ àmọ́ nísìn àwọn ni wọ́n gbàṣẹ́ mọ́sùn. sórí òbúrú tani sí tani gbàṣẹ́ mọ́sùn ẹ dákun má bínú ọ̀gá ìgbà tí wọ́n gbàṣẹ́ nínú ilé tí wọ́n gbàṣẹ́ iṣẹ́ gẹ̀ẹ́tì mánu kí n sí gẹ̀ẹ́tì lọ kí n sí gẹ̀ẹ́tì bọ̀ iṣẹ́ tí mo gbà nù o n ò gbàṣẹ́ security o gádínà ó yàtọ̀ sí ọlọ́pàá o ẹ má fi gádínà pe ọlọ́pàá rárá ó yàtọ̀ síra wọn. ẹgbẹ́ náà ṣì dànù sọ́njọ́ àméjìdá ìròjọ́ lé mi lórí ṣe bẹ́ẹ̀ mi mo sọ pé nǹkan báyìí mo fẹ́ kẹ́ máa ṣe mo dẹ̀ tí wàá change ẹ̀ nìyẹn ìgbà tẹ́ wá gbaṣẹ́ mi bá mo ṣe job description fún yín ṣe bẹ́ẹ̀ mi náà ni mo tún lè èmi la láṣẹ èmi náà ni mo lè sọ pé nǹkan báyìí mo tún fẹ́ kẹ́ máa ṣe mo jẹ́ yín lówó rí ni mi ò jẹ́ yín lówó rí for crying out loud so nǹkan tí bá ti fẹ́ òun náà lè máa ṣe àbí tí a bá ti ríṣẹ́ síbò mi eléyìí ńlanu òṣò sọ pé òun kúkú àbí òun kúkú àná ẹ̀yin náà. nígbà tẹ́yìn máa sọ fẹ́ mi pé qualification yìí báyìí ṣe fẹ́ sọ pé ológun ní ẹ sọ fún mi pé ológun ní ẹ ti gbébọn ẹ ti ṣe gbá ẹ ti ṣàwọ ṣé èmi ni mo fún gba ẹ̀mí bá ti raṣọ sí lọ́ọ̀gì tún fún yín ṣe security kẹfà lè máa ṣọ́ ògbólé káàdì mo fẹ́ ṣe ni ẹ̀yin nìkan ló yẹ kẹ́ máa ṣọ́ mi. mo fi yún parọ́ ní ọ̀gá mo fi yún parọ́ kọ́ lè fún mi níṣẹ́ ni n ò jagun rí o n ò jagun n ò lè pa á yán débi pé n ò pa tata. ẹ máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ security yẹn ni. bọ́ọ̀dì inú ẹ̀ méjì gbọ́dọ̀ mú ẹni tó bá tó bẹ̀ tó bá mọ̀ pé òun ti ríṣẹ́ sí mọ́ṣúárì àti sílẹ̀ kókó mi bá ẹ wo ọ̀gá ẹ wo mo èmi gbé nǹkan kan náà o ṣé mo lè mọ lọ. àwa bí ẹ̀rẹ̀ kókó mẹ́ a jẹ́ pé o ti ríṣẹ́ sí mọ́ṣúárì àbí lè po ni. ǹjẹ́ wọn ò ṣiṣẹ́ gbà báyìí alágbà ló ń sokó gbà. ọ̀gá ẹnìkan kan bí ẹnìkan kan lẹ̀kùn. lẹ́yìn bá tó ẹ lọ ẹ̀yìn ẹ lọ bẹ́ẹ̀ bá tó. ó ti dà. bàbá Kàsálí sórí yàn fẹ́ bu òbí sórí yàn fẹ́ ẹ̀yẹ sùn. ṣé mo sùn ní lẹ́yìn ìjókòó mo jókòó ṣé mo sùn ní. ọ̀yà jókòó síbẹ̀ kó dẹnu ẹ mú wọ́n kó dẹnu ẹ mú jókòó síbẹ̀. ebi ẹ pa yín o ebi ń tẹ̀sí wọn pa yín o ṣé mo kò tẹ̀sí. dẹnu rẹ mú wóróworó wótòwòtò dẹnu rẹ mú. ọ̀dà ẹnu ẹ̀ lẹ́wà. Bàbá Kàsálí ẹ ń sùn. ó ní wọ́n sùn fímílẹ̀ wọ́n sùn. wọ́n bí ilé ẹ̀fẹ̀ fẹ̀yìndé wọ́n bí ilé ẹ̀fẹ̀yìndé dẹ̀ ẹ jẹ yín lọ gbómi gbóni ń dàlẹ́ yín lórí ni. wọ́n sùn. yéé wàhálà kò ní dà fún ọ mo ṣe ń wọ yìí ọlọ́wọ́ ní kúre kí ni tíṣẹ́ gan náà. wàhálà ìpọ̀ mo ti mọ iye oorun báyìí tó ti tójọ́ mẹ́ta sí tí mi ò tí ì sùn mi ò fojú mi yìí kan o
nìkan ló mọ̀ ó yẹ kó rí fún ẹ gan lórí fún ẹ. kí ló yẹ lẹ́nu ó yẹ kó rí fún ẹ ní ibà máa sọ fún ẹ ká tó dé club tàdé club olùmọ̀ máa rọjú báyìí wọ́n lọ́mọ tó sinẹ́ ọmọ tí ò sinẹ́ ọmọ tó ṣan wọ́n lọ́mọ bíbí yóò wọ́n lọ́mọ máa yóò wọ́n lọ́mọ gbogbo ẹ̀ àwọn yòókù smart àwọn ọmọ ṣe ìwọ nìkan ló mọ́ ṣe ká tó sọ́ọ̀sì àtàdé mú kàn mọ́lẹ̀ gbogbo ọmọ tí wọn bá ní club kan ní wọn máa ń gbé lọ létí ẹ̀kọ́ kó tó lọ́mọ báwa ti rú lọ ni gbogbo kan ní wọn máa ń bá sùn ìmí mọ́ àti wọn parí tí wọn máa ń gbójú mẹ́wàá kọ́ yẹ kó máa bá tiẹ̀ lọ bọ̀rọ̀ ọkọ́ gbogbo kìlọ̀ ejò jíjẹ ní tiẹ̀ òun ló bá ẹ débẹ̀ ṣe aṣọ fún ìbò lónìí gbọ́ ni. ó da ọ̀rẹ́ mi ó ti wá ṣẹlẹ̀ báyìí ìwọ nìkan lẹ́ni tí mo ní ìwọ nìkan náà mo lè sáré wá bá kí ni nǹkan tá a fẹ́ ṣe. ẹ wọn máa bá yí ni. bá yí báwo òun ló máa padà pa mí. wọn máa bá yí ni ìbá sọ mẹ́gbàá ò ní gbọ́ wọ́n wí olóòní gbọ́ ni wọ́n nìkan ló smart ìbá yẹ kó bí amoro ti pé ìyá tí ń jà méjì bọ́jọ́ ti pẹ́ ni mo lè máa wọ ẹ̀ràn mo lè gbójú fún ẹ but àwọn méjì rẹ̀ ká lè bára aṣọ tọ̀rọ̀ náà kí ló tọ̀rọ̀ mi ò kí ń wẹ̀ létí. má bínú ó mọ tówó bá ti dọ́wọ́ ọmọkùnrin kò ní mọ nǹkan tó fẹ́ fi ṣe. owó ló ní kó má lè fi kíní sàn ẹsẹ̀ kí tọ́rọ̀ ní kẹsẹ̀ tiẹ̀ máa di mẹ́ta all the time. anyway máa júwe ọ̀dọ̀ bàbá kan fún ẹ. o ṣe Gansaki ọ̀rẹ́ mi. bàbá kan débẹ̀ kó dárúkọ mi fún wọn. kò sí wàhálà báwo ló ṣe máa wá júwe bẹ àbí ká dé bí ká lọ síbi tó wà kàndú sí. yóò kú ní kò kú gbọ́n náà bá tún gbọ́n nílé wà tún kó sí mi náà ni. mi ò lè ṣe bẹ́ẹ̀ mi ò lè ṣe bẹ́ẹ̀ mo ti ìwà mo fẹ́ di fada ni. kò sí wàhálà má bẹ̀ kó dà gan má kó jẹ bá mi júwe bẹ. mo ní àṣé ìwọ ni kí ni mo pẹ́ sí wàhálà ni. kọ́kọ́ jẹ́ mú nǹkan náà bá mú nǹkan máa ṣe fún ẹ. o bèrè kọ́ tó fẹ́ mú nǹkan máa ní o. ó gbọ́ oògùn wà nówó mi oògùn rẹ tó bá sọ oògùn ẹbẹnú gòǹgò òun rẹ tó èèyàn òkú tó pọ̀ tó bẹ̀rẹ̀ sí nílé èèyàn kiri àìmọye àwọn tó wá bí tí wọ́n fún oògùn náwó òye èyí tí mo ti bá gbé sí ọrùn ẹ pẹ́rẹ́ báyìí wọn ò bí òkú kan tó máa yọjú sí ẹ. ṣóògùn náà tó máa gbọ́ nǹkan tí mò ń sọ. ẹni tó sọ pé kó wá bá mi ó mọ̀ọ́rọ̀ èèyàn tí mo jẹ́ wúṣẹ̀ ike ṣíkó wà èmi ló ń pè ní iye méjì tó ń jẹ́sà èmi rẹ̀ kò sóní tòun oògùn tí ò jẹ́ àwọn Yorùbá sọ pé oògùn tí ò jẹ́ ewé ọtí pọ̀ jù ṣé ó yẹ tí mo gbé sí iná ọ̀nù pẹ́rẹ́ gbọ́. ọkùnrin ó ṣe báyìí oògùn mọ́fíkù ẹ̀yẹ ṣé ó yẹ òkú tó bá wá kò ní ṣe kankan ọmọ èmèlè ọmọ jẹ́ kó má bọ̀ wọn ò ní fi ṣe kankan èmi tí mo sọ rè wọ́n ṣe ṣé ó yẹ oògùn burúkú wà lọ́wọ́ mi oògùn rẹ abẹnú gòngò. bàbá èlò lówó mi. mo ò ní gbowó náwó ẹ mo ò ní gbowó owó kékeré má gbà nítorí ẹni tó sọ pé tó wá bá mi ṣé ó yẹ lọ́mú 25,000 wá. 25,000 bàbá máa fún yín 40,000. máa fún yín 40,000. ó máa fún mi 40,000. ẹ bẹ́ẹ̀ ni. ṣètò ṣé bí nǹkan tó gbójú lè rí ṣé bóun rè ìwọ ń torí ti tèmi lọ sílé babaláwo ṣé o ti ti gbàgbé ni wípé ilé ò gbà ọ̀nà ò gbà ní í ṣe wé ara àgbà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kò sí bí ajá ẹ ṣe lè pẹ́ láyé tó ẹran òògùn náà ni ikú pa ẹ́ lè ní. ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o. kí ló fi lè ọ̀gá ọ̀gá kí ló dé ṣé o sí. ọlọ́mọ yẹn ká ṣiṣẹ́ kí ló tún ṣẹlẹ̀ báyìí ọ̀gá kí ló tún dé. kò sí ó tún ti dé o. ọ̀gá ẹ̀ mọ̀ lọ rí ẹ mọ̀ fọ́ mi ẹ̀rọ máa tẹ̀lé báyà. ó tún ti dé. kí ló tún dé. ó tún dé. ìwọ lọmọ ibi ló máa dúró sí ìwọ ó máa wọlé lọ máa lọ sùn wo bí
tó bá rẹ́ ẹ̀kọ̀kan tó bá rẹ́ ṣíṣí tó bá rẹ́ níbọ̀dù tó yọ ó máa gun pa ibi ni mo máa wà ní ìwọlé mọ́. èyí tí o lè pààyàn ẹ wò ó bá rí bákan náà mọ́. olùkórè ẹ kú. dáadé lè pààyàn nǹkan súnmọ́ mi tí màá ní gun ọpa. ẹ ní sùúrù ọ̀gá kí ní ìyẹn yìí nìkan lẹ ń fojú rí èmi ò fojú rí kí ni mo mọ̀ tí ìwọ́n gun. tí bá ti fojú mi kọ tí bá ti rí màá sọ tó bá wà fún ẹ màá ní kó gun tí bá ti náwó wàá gun ṣọwọ́. dúró síbẹ̀. wọ́n gbà wọ́n nínú sókè gbà ó dàbí ẹni pé ọ̀gá ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sẹ́mọ́ tún lálẹ́ oṣù wa parí tó oṣù bá ti parí lọ́tún làwọn ò ṣiṣẹ́ mọ́ ọ̀gá ṣe ń gbọ́ tí oṣù bá ti parí lọ́tún làwọn ò ṣiṣẹ́ mọ́ o ọ̀dà mo ti gbọ́ wọ́n ti ṣe alẹ́ yìí wọ́n ṣe ta lẹ́yìn ewu lamọ̀ tá a gùn báyìí ewu lamọ̀ tá a gùn. ìṣòro kò jù ọ́ náà yẹ ìṣòro mọ̀ yẹ àwọ̀rà mọ́júbìnrin mọ̀mọ́ mi o. kòbókòbó àbí kí olórí burúkú àbí kí ló ń pè yín náà ó dà pé àwọn èèyàn kan sọ pé olórí burúkú ni. mo tún súnmọ́ ajọ́ ní ayé yín ò ní dá mo á débi jọ́sùn sọ pé ayé yín tiẹ̀ ti bàjẹ́ pápátá o èmi kankan wá sọ lọ́kọ̀ mi pé ẹ̀ ń ṣe èrè ayé yín ti bàjẹ́ ayé yín dẹ̀ máa bàjẹ́ pápátá ni. kí ló ṣe lè ṣe. ẹ̀yin tẹ́ yín mo wá bá pé mo ní problem ẹ wá ń ṣàlàyé fẹ́yìn pé yín lógun lọ́wọ́ ẹ wá gbé kinní olórí burúkú kan lé mi lọ́wọ́ nǹkan tí mo sọ pé ó ń lé mi ó wá gbá kinní lọ́rùn mi ó wá sọ pé àwọn wèrè ó gbé ṣẹ́ni sọ́rùn ó wá fi mí ṣeré ẹ wá lé mi ò ní rí mọ́ mo dẹ̀ fẹ̀rẹ̀ sí rí káàkiri mo tún wá ń rí kọjá ìgbà tí mo rí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé yóò ní dá o bàbá. sori bi tó wà yìí mú nǹkan tó máa sọ nítorí èmi pẹ̀lú àwọn bàbá mi lájùjọ wà ń bí. mo ṣe títí mo lọ kọ́ Ifá ọmọ Ifá mo kọ́ nílùú kálọ̀ òjìlẹ̀ mo ti kó fẹ́. ẹgbẹ́ náà ṣiṣẹ́ òòjọ́ èmi gangan lọ dẹ̀ èmi gangan lórí mi ò pé nígbà tó ní kí wá bá babaláwo tó ń ṣe Ifá Yorùbá tó dẹ̀ yẹ pé Ìgbò ni tó pé gbogbo ọ̀fọ̀ tó ń pa gan-an upside down báyìí ni gbogbo Yorùbá ẹnu ẹ̀ gan-an ó ń gba ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n á rò pé ìyẹn gangan ni babaláwo orí mi ti dàrú ẹ wo bàbá wo mo sẹnu ẹ gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ mo kò wù ẹni ṣé ti yẹ àwọn Yorùbá ló sọ̀rọ̀ pé oògùn tí ò dé ewé ọtí pọ̀jù ni mo oògùn burúkú wà níwọ̀n mi. èkó tó yẹ ọmọ ìpọ̀jù tó yẹ. aṣọ òǹgbọ́ Yorùbá. ṣó yẹ sórí níbi tó wà yìí ibi tó wà yìí tí mo sọ pé kí àwọn ìlú mọ̀lẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní jáde wọn á nù ẹbí ó ní irin tó máa nù ẹ. ẹ pè wọn jáde. ẹ ní irúmọlẹ̀ ẹ tiẹ̀ lẹ́ni tí ṣe tí bá gba ojú yín ẹ máa rá àwọn irúmọlẹ̀ báyẹn ẹ máa wò wọ́n lójú. ẹ máa bá tí mo wá sọ fún yín o mo ní ìdí owó tèmi o. wọ́ mọ kẹtọ tẹ. mo lè gbá gbẹgbẹ. ẹsẹ̀ ti bàjẹ́ nìyẹn. ẹsẹ̀ tèmi bẹ ẹ má wọrí. ẹsẹ̀ lílọ tí mo lọ yìí. jẹ́ kí n ṣàlàyé ẹsẹ̀ ó máa tóbi ju ara yẹn lọ. ó máa tóbi ẹ jẹ́ kí n sọ kí n kọ fún mi. bí mo yẹn lọ yìí mo ń lọ ìfọ́ọ̀mù àwọn katapila tó máa wo bí ni ọ máa ṣíwọ́ wo bí láti ilẹ̀ ẹ̀ rí wọn. mo wo kíní burúkú yìí mo wo kíní burúkú tó ń lọ yìí ẹnu ó ṣe mí ẹnu òun tó ní ó ṣe mí ó ṣe ike ṣoko eye méjì tó ń jẹsà ó Yorùbá sọ pé oògùn tí ò jẹ ewé ẹ lọ́pọ̀ jù tí mo mọ̀ gbọ́ngàn wà náírà mi èmi gógó lọ oògùn ta ló sọ bí ìfọ̀ ẹgbẹ́ mo fún oògùn kò ṣiṣẹ́ bí ó ti bòkú ònàrùn mo dẹ̀ àwí fún ni kó tó dání àgbà tó jẹjẹ kẹjì ni. tí wàá sú èmi gangan fúnra mi bọ́gọ̀ yẹn ṣe jẹ́ náà ni mo ṣàlàyé fún ẹ. o kàn ń pòṣe olóṣù ẹni èwo ni ọ̀rọ̀ fake ọ̀nù fake tó ń sọ yẹn mo ní kó láyé mi dáadáa. àní fake ni bàbá yẹn sẹ́ ẹ̀. a ní mo ṣàlàyé fún ẹ pé nǹkan tó ní kí n gbé sọ́run lóòótọ́ o nígbà tí mo gbé sọ́run mi ò rí kí ni mo máa tajú pẹ́ńpẹ́ kí n kàn tiẹ̀ sùn díẹ̀ báyìí kí n tó lajú kí ni ti kó lọ. ẹ ń wò dé dáadáa nìyẹn bọ́yìn ni kò sóko tight. mo dé mo sọ dáadáa gẹ́gẹ́ ló kànjọ́ ẹ̀ kó lọ́rùn mi kálọ̀rì jìnnà ni ṣéyàn kan máa lè kànjọ́ ẹ̀ kó lọ́rùn mi ni. o as a matter of fact mo ti lọ sọ́dọ̀ bàbá yẹn mo ti sọ̀rọ̀ sí mo bú gan ni o mo jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. o jẹ́ ọ̀rá kan má lọ fẹnu kọ wèrè ìkan ló wà nílẹ̀ láti ìpàdé lọ sọ̀rọ̀ sí bàbá tí bàbá náà máa ń lé ẹ láti dẹ̀ tí kìí ń lé láti ra ètò wọ́n wà láti wé tí ẹ padà ta nìyẹn owó lọ́rọ̀ wèrè tó lọ́ sọ sí wọn kí ló dé tó lọ́ sọ̀rọ̀ sí wọn. wo tí nǹkan ò bá da kẹ́yìn tètè sọ fún kíníyàn pé kíníyàn ò da kó ba lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò da. mo ti gbọ́ ọlọ́wà ìkẹnu ẹ kó ba ẹ máa rojọ́ wèrè kiri kíníyàn já kẹ́yìn kàn jọ ká má ṣe báyìí o. mo mọ̀ máa kàn aláì oṣù ọ̀ dúró ọ̀rẹ́ mi ó mọ̀ pé ìwọ nìkan náà mo ní ìwọ nìkan náà ni mo mọ̀ èmi náà ni mo mọ̀. jọ ṣé ọ̀rọ̀ bàbá tó tún sọ yìí ṣé kò ní padà dàbí èyí tó ń ṣẹlẹ̀ yìí. wo tẹ́lẹ̀ ò bá ti work tẹ́lẹ̀ ò bá ti ṣú ọ̀ kó pa mi. já máa lọ gbà ẹ. níjọ́ o kí ló dé kí ló ń kọ́ ẹ lójú. ṣé bá máa kọ́kàn tó bàbá náà ká tó lọ dẹ̀ ní ká máa lọ farabalẹ̀ náà farabalẹ̀ má wọlé ìṣòro ẹ ti ń dé ẹ́ndì má tún kánjú
ẹ̀wọ̀ farabàárọ̀ ọ̀la mi àwọn amú ẹ̀jẹ̀ kí n máa lọ dé báyìí àwọn amú ẹ̀ láàárọ̀ làkàrà lè lọ́tọ̀ dùn. jẹ́ ká jọ máa lọ ń gbà ẹ̀. ibo la jọ lọ. ibi tó ń lọ ni. ibo ni mò ń lọ lé oníkan. a ní mi ilé sùn ibi tóun bá ti dé bá mi báyìí ni máa ń sùn. ẹ wọn ò dé bẹ́ẹ̀ bí báyìí ni. kò dé bá mi bí. ẹ jájọ sùn gbà yẹn. ẹ jájọ wa òun ló bẹ̀ mí o òun gangan ló bẹ̀ mí bóyá ìwọ gan wàá fojú ẹ rí nǹkan tí mò ń sọ. ẹsikisa èmi ni wọn á fi ṣe gbà fún yẹn wọn á nà ẹbí kò kú wọn á rí ẹ láàárọ̀ la. o lè rí mi láwa bí. What a mystery, what a strange things happening everywhere. All a day, all eyes on you, all a day, But you don't care what I say, but you don't want to know what I do. All I know is you living your life the way you want to live. All a day, all a day, all a day, all a day. Imú máa níkà o. Bẹ́ẹ̀ ni, imú níkà kò jẹ́ ká gbóhùn àṣebí. Mo mọ̀ náà pé yàn ló wà ní ọ̀rọ̀ mi. Ta ni kàtà la ṣe bí àfà? Ẹ sọ fún mi ìyẹn ò ní pé kí n lọ béèyàn yẹn kí n wá lọ máa bàjá. Ẹ jẹ́ kí mi mọ ẹni náà. Ta ló wà ní ọ̀rọ̀ mi? Lẹ́nu yín, ẹ̀ ń béèrè pé ta ni kà. Ta ni ẹni náà tó ń yọ yín lẹ́nu? Ṣé báwọn Yorùbá bọ̀? Wọ́n ní ẹni burú mọ̀ ẹni tó máa sọ fún ló wá ń wá. Ẹ̀yin burú báyìí ẹ wá wọn tó máa sọ fún yín. Báwo ni mo ṣe máa ṣe ra mi? Ó dáa, mo fẹ́ kí ẹ jókòó níjókòó tí ẹ wà yìí ni mò ń sọ o. Ẹ̀yin ẹ ronú dáadáa ní bí ọdún mélòó kan sẹ́yìn nígbà tí ẹ̀ ń làkàkà láti jẹ́ èèyàn àwọn òrìn wo lẹ́rìn. So my dear, when next ni antenatal check-up? 2 weeks now, no more for me. 2 weeks again? Well, was she heavy? No, in 2 weeks. Mo rò pé yẹ kó di sọ́ọ́dì every week fún ẹni now. Every week, 2 weeks more for me. Àdúrà tí ìjà fún gbà ní pé kí ọ̀rọ̀ scan kó má ṣe ṣára fíìmù ní ìbejì tó dáa. Fíìmù àfisílẹ̀. 3 kẹ̀, mo ti tẹ́ bọ́ yẹn. Ṣára jọ 3. Sani máa dùn. Mo ní wá rí i pé oúnjẹ olúmọ àwọn láti jẹ. Aládé àbí kílẹ̀ orúkọ ẹ̀ náà? Aládé ni sà. Dúró, ṣé kúkú ni wọ ìyá àbí ṣùmíkà? Kúkú ni. Ṣé oúnjẹ ló sì lánàá yẹn fún mi àbí? Ó sí oúnjẹ kò sí yọ̀ mẹ́ ara, ó dẹ̀ pé ẹni kúkú. Ẹ má bínú sà, concept tó fi kọ́ wa ní food center ni. Food school tí wọ́n lọ, wọ́n ti kọ́ ẹni tẹ́ bá sóyè kí n má fi yẹ̀ sínú ẹ̀. System with light salt. Light salt. Are you stupid or something? Light salt níjẹ tèmi. Are you okay? Baby, so please, baby, jọ lọ. Tí bá ti bá wí, mama dá sí. Jẹ́ n bá wí rẹ̀ sọ̀rọ̀ náà. Ó so oúnjẹ fún èèyàn kan lásán nínú ilé, ó fi yọ sí. Àwọn akọ ẹni yẹn ní school ẹni food center yín àbí kí ló pè? You are very stupid. Ó dẹ̀ máa pa iṣẹ́ ilé ní sí ibà. Má bínú jọ ọkọ mi, má bínú sí. Ìwọ náà correct ara ẹ̀ náà. No. Ó ti rí náà sí. Ó jẹ́ ìwọ̀n kan tó yẹ kó good. Ó ti sáré dọ̀bálẹ̀ ó ti It doesn't really matter. Dọ̀bálẹ̀ kan níwà. Ó ń kọ́ níwà. Ó ń ṣe oúnjẹ fún wọn lé oúnjẹ ò dáa dẹ̀ ń bá òun support ẹ̀. Má bínú jẹ. Baby, má yẹ kí n máa fura sí ẹ. No, má yẹ kí n máa fura sí ẹ o. Kí ni? Ìṣúra ìrúlé bá wò. Fine boy yìí náà, ó dẹ̀ wí kiri kan. Má yẹ kí n máa fura sí ẹ o. Èlé. Yes. Kó sí ọkàn lábí kí ló wà lábẹ́rẹ́ yìí. Tí bá ti bá ìwọ náà bá wí. Ẹ má bínú sà, ẹ má bínú sà. Mo kàn ní kí sáré wá béèrè pé kí lẹ fẹ́ jẹ kí ni kí n ṣe. N tó máa ṣe ń sìn ni pé wà ló bá ń pípí lettuce pẹ̀lú wọn kọ́ bá mi wá ṣe hot dog sí lẹ́gbẹ̀ẹ́. Hot dog. So ti yẹ. Okay sir, hot dog. Okay sir. Aládé kí ló mọ̀ tó ń jẹ́ hot dog? Hot dog. Ajansare wọ́n jọ náà Ajansare.
ajá ń gbígbóná ni sà. ajá ń gbóná oní ọ̀dọ̀. bẹ́ẹ̀ ni sà ajá kéèyàn wá yan òní ọ̀dọ̀ ajá yíyan. mo ti kú Aládé bẹ́ẹ̀ ni sà ajá ń gbóná. ẹ má jẹ́ kí lè jẹ́ pọ̀ ṣe. Aládé mo ti kẹ́sà sà Aládé ọba jẹ Aládé sá lè máa fi ṣú délé ni májèlé sí ìbára yìí àtọ ọgbà ọ̀ẹ́fà àìní ẹ̀sà lè ní ọjọ́ ẹ̀ẹ́sà. màdá má jẹ́ kí lè jẹ́ pọ̀ bí má jẹ́ pọ̀. This guy is a fool. O ṣe lè ṣe báyìí náà. Ajá ń gbóná nínú. Ajá sáré ní ọ̀dọ̀ tó ń gbọ́dọ̀ ṣe. Mi ṣe sí rẹ̀. Madam, tea time that way. So wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé coffee lẹ fẹ́ àbí hot chocolate. Chocolate ni máa wọ okay. Well, mi ti ẹ̀ ń wò pé bóyá kẹ́ try cappuccino ẹ̀ because àgọ́ ọ̀rá sílé ní ẹ̀tẹ̀ mú láti jọ yìí. Mo like chocolate pẹ̀lú milk kí milk yẹn wá pọ̀ nínú ẹ̀ dáadáa. Ìyá àti jáde ẹ̀ mo ti máa ń wọ̀ ní several times pé o lè máa sọ pé kọ́ máa fún ẹni chocolate anything tó bá ti dùn o lè máa mú because ṣọlọ́jọ́ tó bá máa labour ẹ̀. Tẹ́yìn yẹn bá mú ẹ tó bá dùn ẹ gidi wà á mọ̀ pé àwọn chocolate tó máa ń jẹ yẹn kó yẹ kó máa jẹ ṣé ló kì í gbọ́ràn ni. Ẹ wò èmi gan tiẹ̀ máa ń try láti àlàyé. wí ṣọ̀tọ̀ ta ló gbẹ́nu ẹ sọ̀rọ̀ ìgbà àti ìyàwó mi sọ̀rọ̀ wọ́n tẹnu ẹ wọ̀rọ̀ now come ṣé school tí wọ́n lọ àbí ní ilé yín tó ti jáde ṣé wọn kọ́ ẹ bí wọ́n ṣe respect àwọn èèyàn ni I mean bí wọ́n ṣe respect àwọn elders nílé yín wọn kọ́ ẹ ìwà àti ìyàwó mi sọ̀rọ̀ àtẹ̀kùn òdúlé lórí. Ẹ má bínú sá ẹ má bínú. Now next time tí máa tún wọnú lé tí bá bá wà tí ìyàwó tẹ bá ń sọ̀rọ̀ tó bá dúró lórí máa gbá etí yẹn jọ yẹn idiot. Now get out. Yes. My dear. Ó ṣe máa ń bá bọ̀bọ̀ ìsọ̀rọ̀ kó dáa o. Bọ̀bọ̀ yìí kò kí ń ṣọmọ kékeré náà o kò máa ń bá sọ̀rọ̀ anyhow. Àmáyọ̀wá tí wọ́n bá ń ṣe nǹkan tí ò bá dẹ̀ ká bá wí nǹkan tí bọ̀bọ̀ yìí ń ṣe sí ẹ ó wrong tí n bá sí léńjọ́ mi tó bá ń bá sọ̀rọ̀ mi ó lè máa root sí ẹ kó máa sọ̀rọ̀ sí ẹ níyàwó tó dẹ̀ ní láìkẹ́. Bí wàá tẹ̀lé ṣe wáyé tí máa máa wọ ọjọ́ orí bọ̀bọ̀ yẹn títí tiẹ̀ kó lè gbàgbé ọdún kan lọ lọ́wọ́ ẹ̀ àbí kẹ́kọ̀ọ́ nǹkan tún ju ẹ lọ. Máyọ̀wá ṣó lè kó ṣá ṣó wọn tó ń sọ. Mi mọ ọkọ tí mò ń sọ. òun fi èmi ọkọ ẹ wé kúkú nínú ilé. Torí pé olówó lọ́wọ́ ni náà torí pé bọ̀bọ̀ yóò lówó lọ́wọ́ tí wọ́n kó ló ń gbóná sí position tó yẹ kó olówó lọ́wọ́ sí i kò ní wá ṣe kúkú lọ́ndẹ̀ ẹ̀. ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ yé mi sìn ni I think I'm not getting you clearly. Oh. Okay, no problem. Ọ̀rẹ́ ti yé mi. But my understand kọ́ pé sórí ilé ayé yìí sórí ẹni tó ní oyún ló mọ bí ó ń ṣe dénú aláboyún lẹ́yìn ọ̀nà sórí ẹni tí ò wá mọ bí ó ń ṣe dénú aláboyún àwọn ló máa ń tóyún bàṣàbàṣà tó yẹ kó tí mò ń rò ló ṣe lára ẹ̀ at the end of the day wà padà regret life I swear to God Almighty. Kí ló mean? Ọmọ tó máa ṣẹlẹ̀ Máyọ̀wá tó bá ti di next month john tó rọ lọ́n ó fẹ́ ká change cook yeah jẹ́ kí n order fún another cook kó dẹ̀ jẹ́ fíìmù kójóbìnrin so màá mọ̀ pé tó bá yẹ pé obìnrin ni bá wà tí tẹ bá ń fìdí pò tẹ bá ń fẹ́ ní orojọ́ fúnra yín sìn mi ní rògbòrò sí ẹ so by next month please já change it that's it. Má jẹ́ kó jẹ́ pé nǹkan tí mò ń rò ló fẹ́ máa sọ fún mi àbí bọ̀bọ̀ yìí ṣàlélẹ̀ kó tó dénú lé mo ti wà nínú oyún ṣó fẹ́ sọ fún mi pé bọ̀bọ̀ ìfẹ́ máa bá mi ní àjọṣepọ̀ ni. mi ò dẹ̀ ń ṣe ọ̀lẹ gbogbo nǹkan tọmọkùnrin ń ṣe ni mo ṣe mo kàwé mo tún kọ́ṣẹ́ ọwọ́ iṣẹ́ tí mo kọ́ náà ni mo fi rọra ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kí ni mo tún wá fẹ́ ṣe báyìí orí ọlọ́ládẹ ti ń pè mí wọ́n ṣe báyìí ẹlẹ́dàá mi má sùn lémi náà tí mo kàwé lọ́wọ́ à ń sọ fún mi pé kí n máa kúnlẹ̀ kí n tó bá yàn sọ̀rọ̀ láì ṣe pé ọmọ ọ̀dọ̀ kò ní yàtọ̀ sí cook lémi tẹ̀gbà pé kí wọ́n máa so oúnjẹ wá ní kí n máa kúnlẹ̀ láì ṣe ọmọ ọ̀dọ̀ yín. Mr. Alade. Yeah, sir. No. Ṣé ayé ti gbà délé wò pé kò
kó máa jókòó sí ti rú mi sórí chíà mi tí mo jókòó sí. Aládé so o máa yẹ mọ́ nílé yàrá kitchen kí ló ń pè báyìí. living room parlour ni. so o mọ̀ pé living room níbí o wá mú wa jókòó sínú living room and again o tún wá jókòó sórí chíà mi gangan orokoro mi Aládé. No ibi òṣòro náà náà gbogbo plans ẹ hidden plans ẹ pátápátá ni mo ti mọ̀ o mọ̀ pé ẹni tó bá jókòó lórí àpèrè ọba orokoro ọba kíákíá ni. Olóṣèlú lóye yẹn sáà ẹ má bínú. báwo ṣe na orokoro mi fíkú sẹ́yìn orokoro mi báwo sí aṣọ tó tó wà lára ọ̀rẹ́ rẹ̀ yẹ sá láti ṣe ìjọba bá tún rí ẹ̀mí ìjọba bá tún rí ẹ̀mí. Aládé 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 kúkú Aládé kúkú Aládé kúkú Aládé kúkú Aládé kúkú Aládé kúkú. wá ó ti yẹ dáa. Aládé kúkú àbí kí náà ti ń porúkọ rẹ ṣé mo sọ fún ọ pé tó bá fún mi lóúnjẹ kó respect mi kó máa fún mi lẹ́ran méjì. tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ bí mo ṣe ń fún yín lóúnjẹ ẹ fẹjọ́ sùn àwọn tó kó wa jọ. àórí rẹ ò dáa orí rẹ ò dáa fún nǹkan tó sọ ohun ṣá ìgbà mo ti máa sọ mo ti máa complain wọ́n á jẹ́ kó rí rẹ pé o àgbàlagbà dára o respect mi nínú ilé yìí o kó fi ẹran méjì sóúnjẹ fún mi tó bá fún mi lóúnjẹ. bàbá ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kó rí yín pé kẹ́ respect ara yín o ọ̀wọ̀ tẹ́ bá lè fún àwọn yín ni kẹ́ fún mi o. Aládé kúkú kó rí tèmi pé ọ̀làgbànlé ní àgbànlé. wọ́n ní wọn kàn ń ṣàgbàyà ni. èmi làgbàyà tọ́jọ́ tó bá bí ọ̀dà ìjọ́ tó bá bí ọ̀dà tó bá tún fi ẹran kan sóúnjẹ fún mi ní tí èdè káde òtọ̀ wọ́n jẹ orí. ta ni ẹ ní nǹkan kan jàre bàbá ẹ dẹ̀ máa sọ pé ní kinní kan ta lẹ̀ yín gangan mélòó ni. èmi lọ náwó sí tó o bá tún náwó nìkan wọ́n gbẹ. màá náwó kí lẹ fẹ́ ṣe jọ. ọ̀nàwó ẹ̀yin sọ pé wọ́n kàn gbà yín síbi afọlọ́nṣọ́lé ni kò sí nǹkan kan tẹ́ lè ṣe. fọlọ́nṣọ́lé wá ẹ̀mí gbogbo yín ọwọ́ mi ló wà tí n bá sílẹ̀kùnlẹ̀ mo lè sílẹ̀kùnlẹ̀ kí ni kan pa gbogbo yín. ẹ̀yin lọ́ọ́ máa pàdánù wọ́n máa kọ̀ pa yín dànù ni ẹ máa waste. kí ni sí ọ́nà àwọn jẹ́ kó yìí rẹ pé o láti èní lọ tó bá fún mi lóúnjẹ ẹran méjì kan rẹ̀ pẹ́ mi ọgbọ́n. ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fẹ́yìn kẹ́ gbọ́ mi dáadáa lénìí èmi ò ń sọmọ ọ̀dọ́nu ilé yìí o kúùkù ni mí mò ń so oúnjẹ ni ó yẹ yín mo dẹ̀ kàwé mo dẹ̀ ní future mi dẹ̀ bright láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé Ọlọ́run máa gbé mi ga mo dẹ̀ máa kú òun lé ẹ̀yin lẹ máa kú síbi. èmi ni wọ́n rẹ̀ yìí rẹ̀ tẹ́lẹ̀ wẹ̀. Ọlọ́run ní bùsọ̀ wèrè rẹ ní ọní bùsọ̀ lọ́wọ́ àṣẹ kúùkù bùsọ̀ kúùkù kùdẹ́rẹ́ Aládé kúùkù oní bùsọ̀. Yeah, mo ti ń gbọ́ bó ṣe ń breathe. How are you, my baby boy? Yeah, I'm fine. Mommy is fine too. I'm fine. Mommy is fine too. Yeah. Oh. So, shaking serve. First time to hear my people lady. What's in change? Don't change there. Like why change it on? You want to do the answer. That's good of you. So, kí n bá ti bí kan ọ̀tá bá ti ṣe kan sí fẹ́ ra àwọn ọkàn fún bíbí ọmọ tí ó ṣe díẹ̀ fún mi. Èyí láìpọ̀. Ọlágbòkè ṣe wà lára ẹ̀yìn rẹ̀. Aládé kọ́ọ̀pù ìkẹyọ̀ kan because oṣù nǹkan tó múnú mi dùn lé ní sọ fẹ́ kí ìwọ náà jókòó kó join wa kájọ celebrate pé mo ti ẹ̀ bú wọn mọ̀ mi lé ní láti inú oyún. So okay má wọlé ìwọ gbélé kó lọ mú kọ́ọ̀pù mi wá fún mi. No sir ẹ ṣáwọn mi mo like cup oníke. Oníke ló fẹ́ lò ọmọ àkẹrẹ ọmọdé oníke ló fẹ́ lò. inú yín tó dùn lé ní inú mi dùn ọkàn tí kó tó yẹ pé change agent ti lọ mú cup oníke. wọ́n ṣe wọn wọlé bí dùn nínú ẹ̀ tí ẹ lè dùn pé ọkọ mi lé ní o dùnú sí kúkú wa o. Hope you're okay with it. I'm okay. Yeah. Why is it we are mama kí lẹ ṣe sún déjà ó bèbè àwọn oúnjẹ kan sílẹ̀ ṣá ṣé wọ́n ti
òun ló pèpè oúnjẹ. mo ní kó máa sún oúnjẹ tí máa máa jẹun bí òkè gbọ́ràn òun gbọ́ràn. mo kó máa ń rẹ̀ mí má bínú. because mo gbọ́dọ̀ jẹun ó dàbí tí n bá yé ti jẹun bẹ́ẹ̀ yóò máa ń inú yìí máa ń disturb mi sọ́mà. ó yẹ kó tètè máa jẹun. bí ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ náà sí mo yà ní tree náà mo dẹ̀ ra snacks àti juice tí mo mu so yẹ kí ìyẹn tún disturb me much. mo ṣe ẹsẹ̀ pẹ̀lẹ́. Báwo ló ṣe ń ṣe? Sorry, ó yẹ kó tún ẹ láti tọ́ kọ́ ló ṣe ń ṣe báyìí. Madam. Aládé! Jàbí jẹ́ ń bínú. Ibi bá. Wọ́n jàbí jẹ́. Ibi ìdè máa gbọ́ kò ní dá ọ lọ. Aládé! Kò ní Aládé! Àjọ ṣáájú mi, inú ọkọ mi. Ẹ jẹ́ kó náà wá, ẹ jẹ́ kó bàbá ní kéèsì. Aládé wà! Kí? Bàjẹ́ má ṣe bá fi mi o. Àjọ àbàjẹ́ má ṣe bá fi mi o. Aládé! Aládé! Bọ̀bọ̀ ti pa mí. Ṣàánú mi, jù má ṣe bá fi mi. Try jẹ́ kí n wá kí wọ́n tó dà. Try, má ṣe máa fọkàn sílẹ̀ kí wọ́n tó dà. Wọ́n sọ báyìí fún mi. Fún ìwà, ta ló bá mi rí fún ìwà? Ta ló bá mi rí ọkọ mi? Wọ́n dágbére fún mi, wọ́n sọ fún mi bó ṣe máa tẹ̀lé. Fún ìwà. Má bàrà jẹ́, má sunkún mọ́ torí condition tó wà bí báyìí. Ó máa ṣe o, mo ìwà ọ̀sẹ̀ fi wá sílẹ̀ nínú ẹbí yìí. Ìyàwó ti tó, ẹ̀yin tó yẹ kẹ́ máa bá mi tẹ̀sí ẹ má tún máa bàrà jẹ́ ó ti tó, sókè. Ìyàwó mi, n tó bàjẹ́ kúkú ti bàjẹ́, mú ìwà ti lọ ń tiẹ̀. Má jẹ́ ká fi ohun tó bàjẹ́ tún ba tuntun tó ń bọ̀ lọ́nà yìí jẹ́. O ti gbọ́, eléyìí náà á dirun àdìgbà fún gbogbo wa. Mo fọ Ọlọ́run bá bẹ̀rẹ̀. Tó gbọ́, Ọlọ́run á dá ẹ sí ọjọ́ ìkúnlẹ̀ ọjọ́ ayẹyẹ l'Elédùmarè máa ṣe. Ó ti tó. Kódà tí ẹ gbọ́, olórí burúkú ẹ̀dá tó ń sọ pé ó fún ní júìsì mú ńkọ́. Bàbá wa ọwọ́ ọlọ́pàá ti tẹ̀. Ọwọ́ ọlọ́pàá ti tẹ̀. Bẹ́ẹ̀ ni. Àlọ́ lámilámi là ń rí. Àmín. Ẹnìkan ìrábọ̀ ẹ̀. Àmín. Lágbára Elédùmarè. Àwọn tiẹ̀ náà ò ní jèrè. Àmín, àmín. Tó bá kun gẹ̀rẹ̀ báyìí kó jẹ wọn mọ́. Èyí tó ṣe fún Múyìwá yìí Elédùmarè á bá wọn fi bẹ̀ wò. Kò ní jèrè àṣẹ ti kún o. Kò ní jèrè ẹ̀. Kò ní jèrè ẹ̀ o. Àfi tí Múyìwá ò bá ń ṣe fún èèyàn nìkan ló kù. Agbèrè kò sọ fún mi. Ó ti tó, jẹ́ ká náà máa tó àti èyí ó ti tó. Arákùnrin, ǹjẹ́ mo lè mọ orúkọ ẹ̀? Bẹ́ẹ̀ ni sá, Aládé lórúkọ mi sá. Aládé? Bẹ́ẹ̀. Olóògbé Múyìwá Ọlánípẹ̀kun, báwo lè jẹ́ sí? Kúùkù ni mo jẹ́ inú ilé wọn, èmi ni mo ń ṣe gbogbo oúnjẹ tá a bá jẹ nínú ilé. Nínú ìwádìí tá a ṣe, a rí i pé ikú tó pa olóògbé Múyìwá Ọlánípẹ̀kun nínú júìsì ni wọ́n fi poison sí. As a matter of fact, àdèjàdè ká mọ̀ pé ìwọ ló sábà ń lé júìsì ẹ̀ jẹ́. Òótọ́ ni, kò sí ọ̀kọ̀ọ̀kan bẹ̀. But nǹkan tó ṣẹlẹ̀ ní pé tó dẹ̀ ń yà mí lẹ́nu ni pé mo lóòótọ́ níwájú Ọlọ́run àtẹ̀yàn. Òun ṣàwọn nìkan lọ́ọ́ mu júùsì yẹn jọ ẹ̀. Àwọn àtìyàwó wọn ni mo serve. Wọ́n dẹ̀ ní pé èmi náà mo lo júùsì yẹn. Wọ́n dẹ̀ fún mi ní ọdún náà mú kọ́ọ̀pù wá kí wọ́n á mu júùsì. Wọ́n dẹ̀ gbé júùsì wọn tiẹ̀ kọ́kọ́ ní kí n mú bẹ̀. Mo dẹ̀ mú bẹ̀. Mo á lọ mú kọ́ọ̀pù tèmi náà. Mo tún bò nú ẹ̀ mo dẹ̀ mú bẹ̀. Wọ́n náà mo lo júùsì yẹn jẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni sá. Olóògbé Múyìwá Ọlánípẹ̀kun, ìyàwó ló kọ sí ẹnu dé àsìn, báwo ṣe máa ń. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ náà, wọ́n nice gan-an, èèyàn gidi ni wọ́n.
yàtọ̀ sí pé wọ́n máa fún mi sálárì tí bá tún gbé problem lọ bá wọn pé mo ní problem kan àbí méjì wọ́n máa bá mi solve ẹ̀ ju bí mo ṣe rán wọn gan lọ. ìdọ̀ṣẹ́ gbogbo kan tí mo ń béèrè tó ń dá mi lóyún yóò tẹ́lẹ̀ tó tà. ẹ sà mi ì parọ́ kò sí ìdí tí mo fẹ́ fi máa parọ́ mi ì mọ ọ̀rọ̀ pàṣà òótọ́ nìkan tí mo ń sọ. Madam, we are sorry for the inconvenience. But ta ṣe postmortem lórí ikú ọkọ yín. So a rí pé inú juice ni poison fọkọ yín. Juice. The question is, ta ló fún ní juice yẹn mu? Àti pé ìgbà wo ló mu? Ó máa ṣe o. Ikú mà bọ́lá jẹ́ o. Kóòkù wa nìyẹn mo sọ pé kó bá mi gbé juice wá nínú fridge ó dẹ̀ serve èmi àtọkọ mi lọ́jọ́ yẹn àwa méjèèjì la jọ mú wọ́n ń ṣàlàyé fún mi sí pé inú juice ni nǹkan tó pọkọ mi wà mo wà surprise but tó bá rí bẹ́ẹ̀ ṣá èmi mú ẹ wo condition tí mo wà ó yẹ kó affect mi náà kó dẹ̀ affect oyún inú mi. Mi rò bẹ́ẹ̀. So nǹkan tẹ́ ń tẹ́ra ti sọ fún wa nísìnyí pé ẹ̀yin àti ọkọ yín lẹ́jọ́ mu júùsì ẹ̀ níjọ́ yẹn. Kò gan ni sọ kó sáàfà bọ̀ èmi àtọkọ mi náà jọ mú. Ẹ dúró ìgbà tọkọ mi ń bọ̀ lọ fix lọ́jọ́ yẹn ọkọ mi sọ fún mi pé òun yà sí eatery ó sọ fún mi pé òun jẹ meat pie òun dẹ̀ tún mu juice mi wá lè sọ̀rọ̀. But sorry madam eatery wo gangan náà ti jẹ meat pie ten sọ yìí àti drink tó ti take then ìgbà wo ni wọ́n jẹ as in the exact time. Mi ò mọ ibi tí eatery wà mi ò dẹ̀ mọ àkókò tó jẹ́. Ẹ wo bíbá yìí o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fìyà jẹ aláìṣẹ̀ o. Madam Otoleso but I no lè fìyà jẹ aláìṣẹ̀ and that is the more reason tá fi wá sí bèbí láti carry out investigations tiwa náà but inú wa dùn pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe fún wa àwọn náà máa tún ṣe àwọn findings tó kù but one more thing ẹ jọ̀ọ́ ẹ má ronú o ṣé iná ro condition tẹ́ wà yìí torí ayọ̀ la fẹ́ kẹ́ fi bímọ náà o ẹ má ronú o ṣé tó gbọ́ I try best wa láti túmọ̀ what next. So take care, shut up, Bob. It's here, you'll have Bob. See, I don't need any investigation. Amen, amen. Let's go. Very nice day. Alade kuku, baba. Alade kuku, baba. Kuku lọ́mọ. Bàbá iṣẹ́ yín jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ o bẹ́ẹ̀ ṣe sọ pé kí n fi sínú kọ́ọ̀pù gangan mo fi sínú ẹ̀ mo dẹ̀ bù sínú ẹ̀ ọ̀gá mi dẹ̀ mú dẹ̀ kú bẹ́ẹ̀. ọrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀. Èmi ni ìdágìrì tí ń dá tọmọdé tàgbà láàrin òru ẹbọra tí ń ran tọmọdé tàgbà lójú kan wọ́n tì mí sójú ọ̀nà mo ń tira mi nínú gbé mi tí mo wà nílé tí mo bá ra mi lẹ́rù èmi. bó wà ní bàbá yàtọ̀ sí yẹn lóòótọ́ ọ̀rọ̀ gangan wọ́n gbé mi o àwọn ọlọ́pàá wọ́n gbé mi wọ́n dẹ̀ bí mi léèrè ọ̀rọ̀ yẹn kan náà lọ bí mi nígbà tó ti bí mi gbà wọ́n dẹ̀ ti gbà nǹkan tí mo sọ wọ́n gbé mi jùlẹ̀. kí ni wọ́n gbé wọ̀ àgbéjùlẹ̀ báyìí lọ́mọdé ń gbégi eléra àwa ti mọ̀ pé wọ́n gbé wọ́n sì gbé ọ lẹ̀. àwa ti mọ̀ oògùn mi ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bí àbúntọ̀ wọn kú. àlá ọ̀rọ̀ àgbésẹ̀ mi lárugẹ. ó kú òkú ìbọn ro aláàdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni mo ti dira ẹ̀ wá. Àlàdé kúkú. orí rẹ pé mi ń gbọ́. tó wá fẹ́ sọ fún mi pé ìdòwò ní mo fẹ́ ṣe òògùn tó dà. ìfẹ́ ṣé sọ́kùn àbí sóbì. sóbì ni. ogun fẹ́. méjì la ti ń ṣerú mi. bóòlù ti fẹ́ sí. jẹ́ ká lè wọlé ká lè. bóòlù ti fẹ́ sí. owó bá ṣe wà lọ́nà. séèyàn kan náà nàbí èèyàn kan ni tí ẹ bá wàhálà yóò mọ kú ọjẹ yóò mọ gbọ́n ọmú yóò mọ kú ọjẹ yóò mọ gbọ́n ọmú.
gbogbo ẹbí olóògbé mú ìwà Ọlọ́run ní pẹ̀kún gbogbo ni mo kí pápátá a ò ní rírú eléyìí mọ́ mo lérò pé gbogbo ẹbí ló ti kó síbí. n tó ṣẹlẹ̀ ni wípé olórí ẹbí ó yẹ kán wà lórí ìjókòó ṣùgbọ́n mú ìwà ọmọ náà jẹ́ sí olórí ẹbí torí pé mo jẹ́ akọ̀wé ẹbí lèmi náà ṣe wà níbí màá fi tó olórí ẹbí létí. so mo lè tẹ̀síwájú nínú nǹkan tí mo fẹ́ kà. bẹ́ẹ̀ ó yá ó yá. olóògbé ní ilé 6 wọ́n ní ìkan ní Fíjìṣe wọ́n ní 2 ní Lẹ́kí wọ́n ní 2 ní Kòròdú pẹ̀lú ètà wà nínú ẹ̀. olóògbé ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ìṣáná. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ní ilé epo 2. ní ti owó olóògbé ní 150 million naira ní fixed deposit. so èyí ni àwọn asset tí olóògbé ní. then síwájú sí olóògbé kọ àkọsílẹ̀ wípé àwọn ẹbí kọ̀ọ̀kan wà tá máa fún ní 1 million naira. then olóògbé wá sọ wípé gbogbo owó àti dúkìá tó kù ká gbé fún ìyàwó àwọn pẹ̀lú Àtinúkẹ́ ìyẹn ọmọ tó ń bọ̀ ní ayé ní ayọ̀ àti àlàáfíà. so kò jẹ́ bí ó ṣe jẹ́. ẹ ṣé mo dúpẹ́ iṣẹ́ yín ò kúkú ní díṣẹ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. àwọn àkókò ń fẹjú mógún ológun tiwa gan tó wàá jẹ tó lóògùn bá sọ pé òun ò fún wa ní nǹkan kan ó tẹ́ wa lọ́rùn torí pé ó ń ṣe fún mọ̀lẹ́bí ó ń ṣe fara ó ń ṣe fún ẹbí ni àmọ́ tó bá dẹ̀ sọ pé òun fún wa náà déédéé náà ni àmọ́ ìyàwó ẹ̀ ni mo fẹ́ rọ̀ tí mo fẹ́ bẹ̀ Ọlọ́run ọba lágbára á sọ láyọ̀ àti àlàáfíà bébí ṣe ń jábọ́ lára agi tí kì í nigi lára bọ́lọ́ ń ṣe máa ṣe tiẹ̀ nìyẹn bó bá ṣe ń fi orúnkún ọ̀tún kúnlẹ̀ bẹ́ẹ̀ náà ló máa fi ti òsì dìde omi ò ní pọ̀jù ẹ̀jẹ̀ ò ní ṣaláìtò Olúwa wà pẹ̀lú ẹ má bínú jọ má sunkún mọ́ fi ọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́. bàtà ti yanjú gbogbo ẹ̀ báyìí màá padà sí ọ̀dọ̀ olórí ẹbí màá lọ fi tó wọn létí ó tiẹ̀ jẹ́ pé nígbà yí ẹ̀ òun ṣe fara òun ṣe fọ́rẹ̀ àmọ́pa tó ń kó nú ẹbí. ẹ̀gbọ́n mi ẹ má ro jìnnà ẹ má ro jìnnà tó tó ti bàjẹ́ má ro jìnnà. mo wò pé bóyá kì í túbà yín bu tíì yẹn wá. tí bá wo ìgbà wo ló ṣe fún mi ní kankan náà ìyẹn tí mo mú gan-an kò tí digest náà mi. nǹkan tèmi rò ní pé ẹ mọ̀ pé condition tẹ wá ẹ need a lot of liquid gan because of ọmọ. ìyẹn tí mo mú ó ti tó báyìí náà tó ṣe gan. ẹ bá sọ bẹ́ẹ̀ èmi fẹ́ wọlé lọ sùn. wọ́n bí ìbàjẹ́ kí n rí o fẹ́ lọ sùn báwo wọ́n jókòó sílé ìbáyìí fún mi. mo ní nígbà tí mo ti ṣetán kitchen tí mo lè ti tún gbogbo tó yẹ kí n tún ṣe kémi náà wọlé kí n lọ sùn. wá kò sí problem mo kàn fẹ́ kí èmi àti ẹ ká jọ lọ sùn. ìwọ tó ti ń kẹ́ mi láàárọ̀ tó ti ń kẹ́ mi lọ́sàn-án ṣé o fẹ́ kẹ́ mi lálẹ́ náà ni ṣé o fẹ́ kúrò nípò kúkú yìí ni. ẹ má sáàkì mi máa ẹ jọ̀ọ́ máa mi tí ì ríṣẹ́ mi iṣẹ́ kúkú náà ni mo fi ń bọ́ gbogbo àwọn ẹbí mi ẹ jọ̀ọ́ máa. mo ò ní stáàkì ẹ mi ì fẹ́ stáàkì ẹ gan rárá ló yẹ kí n máa sọ fún ẹ̀sìn jẹ́ ká jọ wọnú lé mo fẹ́ fà wọn kọ̀ọ̀kan. kájọ máa lọ sí ilé náà kó sùn pẹ̀lú mi. pẹ̀lú ilé náà. fi ṣe yẹn wá gbẹ̀yìn wọlé jẹ́ aládé kúkúndára aládé kúkúndára ara oríṣiríṣi ló ń dá
bàládé kúkú bá ń sọ̀rọ̀ àfi kí gbogbo ènìyàn tẹ́tí kẹ́gbọ́rọ̀ aládé kúkú ó ń dára ó ń dára. Bàbá Kasali ẹ wá bí. Àdìkẹ́ wá bí. Kí ló dé tó ń pariwo bí ẹ̀rọ ọlọ́gì kí ni sí ọ kí ni ìṣòro rẹ náà. Lára ọpọlọ tẹ́ẹ̀nì náà lè fi ń sọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé mi lè mi pariwo mi ní sọ mi. Ok ṣé kálẹ̀ yìí lọ́pọlọ ni ẹ̀yin ò ní rí pé gbogbo bíbá ìdọ̀tí àbí. ṣé mi lè mi ò lọ́pọlọ àbí wọ́n lọ lọ́pọlọ ṣé iṣẹ́ tèmi ni kémi ó gbálẹ̀ àbí wọ́n kọ́ ni kúkú èmi tí ẹ pé ní kí n sílẹ̀kùn wọlé kí n sílẹ̀kùn jáde iṣẹ́ mi nu kì í ṣe wọ́n ni kúkú ni dẹ́mi lóhùn Àlàdé dẹ́mi lóhùn. Ó dà mí ní ṣẹ́rí ẹni tí ò lọ́pọlọ nù èmi àti àárín sìn gbogbo ìyàtọ̀ tó ti ṣẹlẹ̀ nínú ilé ìtẹ̀yìn ò mọ̀ ẹ̀ mọ̀ sí i. ìyàtọ̀ wo ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀bì máa bọ̀jọ́ tó yọ lọ́hùn nǹkan tí mo sọ pé ó máa ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ lóòótọ́. bébì bò ta ni bébì. ojú yẹn á là ẹ̀rẹ́ tó ń jẹ́ bébì. àwọn rí bébì ọmọ bébì kan ọmọ ọlọ́sàn wọlé ọmọ ọlọ́sàn wọlé àwọn kò bébì sọmọ ọlọ́sàn ni ó wà pàṣẹ fẹ́mi nílé ọ̀ lọ lílọ ní kẹ́yìn bọ̀ yìí ọ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. madam ó tiẹ̀ da kí irú eléyìí Àlàdé kúkú ordinary kúkú kó máa sọ fún mi pé kémi ò gbálẹ̀. my dear kí ló ṣẹlẹ̀. jọ gbà mí o mo débi ń sìn mo pé gbogbo bí ìdọ̀tí mo dẹ̀ ń sọ fún nànà ẹni títí máa yí pé gbogbo bíbá ìdọ̀tí ó dẹ̀ ń gbómi lẹ́nu. kí ni Àlàdé sọ fún yín pé kẹ́ ṣe. ẹ ṣe inú ilé mo wà jẹ́jẹ́ ló ń wá bọ̀ ó ń bọ̀ gìràgìrà Bàbá Kasali mú gbálẹ̀ kọ̀ gbálẹ̀ ṣé èmi lèmi gbálẹ̀ ni àbọ̀ òní kúkú ṣé bí kèmi sílẹ̀kùn wọlé kí n sílẹ̀kùn jáde géètì máa ń lèmi ìyá tó wà láàrin gardner àtọlọ́gbà. Àlàdé ò kì í ṣe kúkú mọ́ nínú ilé yìí o ọkọ mi ni Àlàdé. kí lè wí. kí ló gbọ́. madam ẹ ti sùn madam ẹ jí lójú oorun ẹ jí madam Àlàdé kúkú ni kúkú ọkọ bọ́ ẹ jí madamu. kó o dẹ̀ jí mi. omi tuntun ti rú. tilapia dẹ̀ ti wọnú ẹ̀ báyìí. ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ báyìí. gbogbo nǹkan tí Àlàdé bá sọ fún yín nínú ilé yìí tí kò bá ti tẹ́ yín lọ́rùn ẹ kúrò nílé mi. out. ó padà gẹ́ẹ̀tì yín madam. ó ti padà gẹ́ẹ̀tì. Mr. Man ní báyìí kẹ wá lọ mú ìgbálẹ̀ kẹ bẹ̀rẹ̀ sí ń gbálẹ̀ náà. iṣẹ́ tèmi ò ń ṣiṣẹ́ ìgbálẹ̀. tí ó bá ń ṣe iṣẹ́ ìgbálẹ̀ o kẹ kó ṣì kó nílé. iṣẹ́ tí o kì í ṣiṣẹ́ ìgbálẹ̀ àbí iṣẹ́ tí yóò kì í ṣiṣẹ́. iṣẹ́ tí yóò kì í ṣiṣẹ́ ìgbálẹ̀ wo lẹ̀ ń sọ fún mi mo sọ pé ìwọ kọ mi àṣẹ tọkọ mi bá ti pa nínú ilé tí o bá ti tẹ́ yín lọ́rùn kẹ kúrò nílé èmi kọ́ ni mo sọ sálárì fún yín ni. má bínú mọ́ bèbè má bínú. ṣé ní báyìí o ti ṣe tó àti ṣe gbogbo nǹkan tí bá ní kò ṣe àbó ò fẹ́ ṣe. ohun tí madam bá ní ṣe máa ṣe. àní pé èmi ni nǹkan tí bá ti sọ pé kò ṣe. nǹkan tí madam bá ní ṣe máa ṣe. kó tọkọ mi bá ti sọ fẹ́ pé kò ṣe ni kò máa ṣe. mo ti gbọ́. ó yá kúnlẹ̀. wọ́n ní kẹ́ kúnlẹ̀ ṣé ẹ lè kúnlẹ̀. madam. ẹ kúnlẹ̀ o. madam. kí ni madam. madam mo kúnlẹ̀ fún yín. ọ̀gá ń sọ̀rọ̀ madam mo kúnlẹ̀ fún fún ta ni àbẹ́mi. madam àbẹ́mi. ó dà mo kúnlẹ̀ fún ọ. mo kúnlẹ̀ fún yín. mo kúnlẹ̀ fún yín. ó dà mo kúnlẹ̀ fún yín. ní báyìí tó bá ti kúnlẹ̀ tán yẹ áwà sí mo fẹ́ kó fi kúnlẹ̀ yẹn wà wá lọ mú ìgbálẹ̀ wà á fi gbá gbogbo bí tí mo ní kó gbá ẹ̀mí ṣáájú. bó ni ìgbálẹ̀ wà. o mọ bí tó wà ó dà ṣe bó máa ń gbá náà ọ̀dọ̀ ẹ̀yìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìgbálẹ̀ tó fi ń gbá bẹ̀ gangan òun ni kò fi gbá bíbá. ok ọ̀dà. idiot baby let's go jàre pẹ̀lẹ́. iṣẹ́ ayé rẹ o iṣẹ́ ayé rẹ o ó ti padà gẹ́ẹ̀tì madam ó ti padà gẹ́ẹ̀tì madam ẹ má fi inú wẹnu ẹni fi inú wẹnu jẹ́wọ́ wọ́n dẹ̀ máa jẹ́ o. ẹni àgbẹ̀ bí ní iṣẹ́ tí gíga ní ìgbésẹ̀ ní àgbẹ̀ wo ló máa fi jẹ́ bẹ́ẹ̀. èmi tẹ̀lé mi ṣe tó pọ̀ jù níṣẹ́. wọn náà mọ̀. yé bẹ́ẹ̀ má jẹ́ kó dé o mọ̀ tó yẹ ṣe báyìí sórí ó mọ̀ pé second trimester ló wà tó bá fi dé third trimester ó ti sí gbogbo wa láyé. wọn náà sọ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ká sọ àwọn ọmọ ẹ̀gbọ́n lọ. àmọ́ ẹ̀ ti jà wọ́n láti jáde. ẹ̀gbọ́n mi já tí wọ́n fi kí ní ìgbọ̀n mi.
Bàbá ọkọ mi. Ta ni bàbá ọkọ yìí? Àbí Àlàdé kúkú kọ́ yìí? Àlàdé kúkú náà ni bàbá ọkọ mi. Àlàdé kúkú náà ni. Àlàdé kúkú àgbà tó padà di kànnàkànnà ó wá sàbá sórí ẹ̀yìn ẹlẹ́yìn nínú ilé àbúrò tèmi o. Bàbá ọkọ mi láti ìgbà tọkọ mi ti kú mi ò rẹ́bí mi ò rí ara mi ò rẹ́ nìkankan Àlàdé náà ni mò ń rí láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ìyẹn náà dà Àlàdé kúkú lọ́sàn-án Àlàdé kúkú lóru ilé ìyá tó lórí ẹbí létí. Mo rẹ́ nìkankan mú mọ̀lẹ́bí. Jẹ́dá mọ́ o. Wá ń bí báyìí kí ló ń ṣe léyìí ó dẹ̀ ń gbọ́ lórí ó ń gbọ́ lọ́rùn. Bá síbi ọjà rẹ kí ló ń ṣe ẹ̀gàn náà. Kí ni tiẹ̀ tó bẹ̀rẹ̀? Ó mọ̀ wọ́n rí ni. Wọ́n ní mo máa sọ fún lórí ẹbí kí ni mo fẹ́ sọ. Ó mọ̀ wọ́n rí so ò ní láti máa sáré tẹ̀lé wọn èmi àti wọn lájọ ní business náà ìwọ àti wọn ò jọ ní business. Yéè pẹ̀lẹ́ má jẹ́ kí n jókòó bàbá yẹn ti fún mi wà lájú. Pẹ̀lẹ́ wọn. Bẹ́ẹ̀ pé ká máa lọ sínú ilé kó tí máa sọ fún ẹ náà nìyẹn. Kò pẹ́ tá jáde nù ilé. Á jẹ́ ká padà síbẹ̀. Ó ti yá. Ṣé bàbá yẹn sọ sálárì fún ẹ̀yà bó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀? Kó máa lọ sínú ilé. Èmi tí mo gúrù náà fòfò ṣiṣẹ́ tí ẹ bàjẹ́ lé ní Àlàdé ìwọ Àlàdé kúkú ọ̀sọ̀rọ̀ rẹ̀ di ọ̀gá ìwọ sọ̀rọ̀ rẹ̀ dọ̀gá níwájú èmi torí pọ̀ ń bá màdàmú sùn yálà ìyá rẹ̀ toyún Àlàdé toyún ọ̀tí ẹ̀ bẹ̀rù Ọlọ́run Àlàdé òkú ọ̀run dà fún ọ òkú ọ̀run bọ ọjà ẹ má bọ̀. Àlàdé èmi tí mo. Àlàdé kúkú. Àlàdé kúkú. Kúkú. Ó wá padà wá sọ̀rọ̀ ẹ̀ di Mr. Àlàdé kánákáná tó ń bà lórí ẹ̀yìn ẹlẹ́yin. Ṣé mo sọ fún yín? Ó sọ bẹ́ẹ̀ lórí ẹ̀yìn nílé àbúrò tèmi. Mo sọ fún yín pé tí n bá ṣòfófó fún yín òfófó tí n bá ṣe fún yín bẹ́ẹ̀ ló ṣe rí. So tiẹ̀ wá rí ètò ṣe títí ètò ṣe tí mo dẹ̀ rí bẹ́ẹ̀ tí mo mu sínkún. Àlàdé àgbà ilé olórí ẹbí ni tààrà báyìí tó wá rí ti tọ̀dọ̀ ẹ. So tiẹ̀ wá rí sórí ètò títí lé kò jẹ́ mí nìkan ọ̀dọ̀ olórí ẹbí mo lọ. Ọ̀daràn Àlàdé kúkú ọ̀daràn ẹ jẹ́ wá sí gẹ̀ẹ́tì fún yín. Jàre ìyàwó mi ṣé ò bínú Ọlọ́run á kúkú wò wá pọ̀ á dáa fún wa. Ọlọ́run kò ní jẹ́ kí a ṣìṣe láyé wa torí nǹkan kan ló jẹ́ kí a jókòó bíbá ilé ni ìyàwó mi á dáa fún ẹ. Àmín sà. nǹkan kò dẹ̀ ní bàjẹ́. Àmín. Àwọn ọkùnrin wọ́n gbé ọ̀rọ̀ kan sí mi létí mo wá ní torí ọ̀rọ̀ yẹn jẹ́ bíi kí n ti pè ó flexible láyà mi gan ó wúwo gidi ó flexible gidi láyà mi. Olórí ẹbí heavy. Ó ti yé. Ṣé o ń gbọ́ láyé mi? Mo á wò pé ọ̀rọ̀ yìí ti wúwo jù má ti jẹ́ kí n gbé sọ níbí ìbáyìí. Wọ́n ṣàn fún mi ní wàhálà wípé àfi kí n la fẹ̀rífáyà. Olórí ẹbí fẹ̀rífáyà kọ́ investigation. Investigation ṣó yẹ ẹ̀ máa pé kò burú. Ìyẹn rẹ̀ mo ṣe pé lẹ́nìí a máa yanjú rẹ̀ nítorí pé kí ni tọ́tí ẹ̀ wà bá mi sọ. Mo ní láyé kò jẹ́ rí bẹ́ẹ̀. Àbí èṣe Máyọ̀wá rẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ òun náà ni. Máyọ̀wá kì í ṣe èèyàn burúkú wọ́n ní kí ṣáà la fẹ̀rífáyà ni. Mo ní èní lè ní jẹ́ màá pè é mo gbọ́dọ̀ bèbí lọ́rẹ̀ ń gbọ́ ìyá ọmọ mi báyìí sọ ṣe jẹ́ o nítorí pé kí ni oyún rẹ̀ nínú rẹ̀ yìí wọ́n rí wọ pẹ̀lú kúkú Àlàdé kúkú wípé ẹjọ́ ń ṣe do me and do you. Ẹ sà. Ó yẹ kó yí ẹ. Sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ mo wọlé mo ká àwọn méjèèjì ó wà lórí ìtọ́ Àlàdé Mr. Kánákáná. Farabalẹ̀ agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni èmi mọ bẹ́ẹ̀ mi ṣe mú ọ̀rọ̀ tèmi tó yí ẹlẹ́sẹ̀yìn wọ́n ẹjọ́ ń ṣe do me and do you
ṣé lóòótọ́ ni. bàbá olórí ẹbí wọ́n bá wa lórí ara wa wọ́n bá wa lẹ́sẹ̀ ara wa tó tọ́nà sọ. kí ló yà yín lẹ́nu bàbá láti ìgbà tọ́kọ mi ti kún sí mi ò rẹ́nì kankan aládé kúkú yìí aládé ni mò ń rí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó dẹ̀ tún ṣètọ́jú mi. ẹ wọ́n sọ pé wọ́n ń bá wa lórí ara wa wọ́n ń bá wa ẹ wo àjọ ńlá àjọṣepọ̀ gan-an pàápàá tẹ́ bá tí ì gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tètè gbọ́ ń sìn. àrí. kí ló ń yà yín lẹ́nu ń sìn bàbá. ẹ gbọ́rọ̀ ẹ̀ rí ni. yé ìpàrípà. dúró ó dáa ṣé pé lóòótọ́ ni ìwọ àti aládé ẹjọ́ aládé kúkú ẹjọ́ ń ṣe lọ́dà kò burú kí ló dé tí o ò ṣe kọ́kọ́ bí ọmọ inú rẹ kó tó di wípé ìwọ àtàládé ẹjọ́ ń ṣe Romeo and Juliet dá mi lóhùn. bàbá olórí ẹbí ẹwọ ẹfẹ mi sílẹ̀ ọjà ṣé ìlẹ fẹ́ kí wọn máa bá ni àbí kí ni sí gangan náà ẹdẹ ń sọ̀rọ̀ àdẹ ń wíkọ ẹdẹ ń sọ mí kí ló dé gan náà. ìwọ. ọkọ mi ni aládé bá pè aládé ní kúkú wọn o. ó ti rò gbà lẹ́nu ẹ̀ ṣé ó tán olórí ẹbí ṣé ó tán àbí ó tán. oyún inú ẹ̀ gan-an àìfàìmọ̀ kó má jẹ́ ti aládé Mr. kánákáná. aládé kọ́ ló lóyún inú tèmi yìí o káládé tó délé wa lèmi ti lóyún fọ́kọ mi aládé dẹ̀ lélẹ́yìí ọkọ mi ló gbà sílé obìnrin gan ni mo fẹ́ fún kúkú kó tó di pé ọkọ mi gba aládé sílé o so èmi wàá mọ títí yín sì tẹ wá ń pariwo lé mi lórí o. ṣé irú kí leléyìí bẹ́ẹ̀ sẹ́yìn nípa olóyún fún ọmọ tàwa aládé wa tún wá ń ṣe Romeo and Juliet pẹ̀lú rẹ̀. ẹ wo bàbá ìyẹn ò jẹ́ tuntun ìyẹn ò jẹ́ kàn yín ìyẹn ò kàn yín. àǹtí irú ọ̀rọ̀ kàtìkàtì òṣùwò lẹ́ ń sọ lẹ́nu yẹn ẹ̀ lágbàǹlé ni ṣé àwọn àgbàlagbà yìí lè ń bá sọ̀rọ̀. wo mi ìbá títí ẹ wá síbi ìbàrá ara o má dá títí ẹ sí kó bá àwọn àgbàlagbà nílé yín sọ̀rọ̀. ẹ wo bàbá fẹ́ ṣe wàyí tẹ bá ní ọ̀rọ̀ gidi láti sọ kẹ́ ẹ pè mí èmi ò ráyè sí i. kémi pè ẹ́ ògbọ̀n ní oyún o tún wá là ń gbẹ̀ fún kúkú àlàdé ọmọ tiwa kémi pè ẹ́ kọ́lá máa bẹ́ẹ̀ ṣe kó bí méjì ni o torí àfàìmọ̀ kó má rẹ̀ pé a máa pín ọmọ yẹn sí méjì ni kí kò bá rẹ̀ jíjọ wá ọ̀daràn kí kò bá jọ mú ìwá ọ̀daràn èmi lè yí báyẹn o. ẹ fọkàn ara yín balẹ̀ oṣù mẹ́sàn-án ni ó ti dé tán. wo iye wá ń dé ọ̀ṣun kò kúrọ́ adébí báyìí. my dear dókítà sọ pé mo ní pẹ́ bímọ àbí ṣe wọ́n ṣàṣọ fún ẹ̀ náà. òótọ́ ni dókítà náà sọ pé ká tó rí oṣù méjì sísìn àgbóhùn ọmọ. lágbára lọ́wọ́ Ọlọ́run bọ̀ nínú ọ̀rọ̀ èmi àti ọkọ mi tájọ sọ sílẹ̀ ọkọ mi sọ fún mi pé tí má fẹ́ bímọ mo máa ní láti lọ sí Amẹ́ríkà láti lọ bímọ síbẹ̀ so mo máa dẹ̀ ní láti fi wọ́ sílẹ̀ Nàìjíríà kó má bá mi take care Nàìjíríà so tí má ti bímọ tán after 2 years 3 years máa wá sílé. àìjẹ́ ẹ̀ náà dáná fún ti ọmọ ṣùgbọ́n lórí pé wọ́n nìkan ló máa dá lọ yẹn ó máa le díẹ̀ o ó mọ̀ pé àwọn fámìlì ọkọ ẹ̀ wọ́n sì máa ń wá bí by countless times ni wọ́n tún máa ń rán lọ́ọ̀yà wá tó wọ́n fẹ́ try láti gbógun nítorí ọ̀rọ̀ tí tèmi tó wọ̀ but nǹkan tó máa ń wò ni pé báwo ló ṣe máa wà òkè fún mi láti dánìkan wà nulẹ̀ kí máa rán gbogbo àwọn nǹkan tó kù tí wọ́n ní fi máa yọ mí lẹ́nu kó tó dé ọmọ àlè tí lé mi kó nulẹ̀. tó bá jẹ́ pé tí àwọn ẹbí yẹn ni kò sí problem náà ṣebí tó bá yẹ pé o ní pálí ń sìn a máa jọ lọ ní bọ́ọ̀lá pé kò tí ì sí pálí ńlẹ̀ mú dé má bẹ́ẹ̀ ṣe ó yẹ kó trust me now kò pẹ́ náà 2 years 3 years má wá mú ẹ má wọrí nípa táwọn ẹbí yẹn ṣó ti yẹ. kí ló ṣe dé. ó ní nǹkan tèmi ò ní ní ìwà pọ̀ yóò lè ṣe. kí ni nǹkan yẹn kó tó bá wà ní káwọ́ mi máa ṣe fún ẹ ó mọ̀ pé mi lọ́ọ̀vẹ́. nǹkan tí mò ń wò pé ṣèbí àyè máa rán àwọn bísínẹ́sì ọkọ ẹ lọ. normal wọ́n ló dé máa wà ń bẹ̀. nǹkan tèmi wá wò ni pé ó mọ gbogbo àwọn àkáǹtì tó wà lórúkọ ẹ gbogbo bá ṣe máa ń gbowó ń báǹkà náà dà gbogbo properties ilé kò fi orúkọ mi sí gbogbo ẹ so tó kọ mi bá wà gbogbo ẹ mẹ́rin táwọn ẹbí bá tiẹ̀ fẹ́ gbógun wà á lè rò pé orúkọ ẹ ló wà di ogun sí wọn nílé disturb mi nǹkan tèmi fi hù pé a lè ṣe nìyẹn. àìdíà yẹn rọ ó yẹ kó understand na mo trust ẹ mo dẹ̀ like ẹ ṣé bí máa dé wàá dé máa control bí balẹ̀ ó ní ìdẹ̀ náà. o understand o tí ẹ get nǹkan tèmi try láti sọ èmi ń wo ni pé fún
fún kíkí wọn náà ba lè benefit ńbẹ̀ ibi tó ń lọ owó ló máa ná so a ní láti máa continue business yẹn màá lè máa send owó sí ẹ kò ní sọ̀rọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè ẹ́ a ní láti sign paper kan a yẹ fẹ́ pè ẹ́ a ní láti withdraw owó ń bank but tó kọ́ bá ti wà ń bẹ̀ èmi á máa continue ẹ̀. ìdẹ̀wárí yẹn sọ náà ṣùgbọ́n wọ́n máa rò ó ṣá máa rò ó but tí bá dẹ̀ rò náà kò kí n ṣe pé wàá máa gbá àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣóṣòṣò káàkiri tí wọ́n máa kó wọn wọnú lé ń bì báyìí o. láíláyé látijọ́ tí mo ti nífẹ̀ẹ́ báyìí ìwọ nìkan náà ni o ojú kan làdá tèmi ni o o mọ̀ kí tójú bá ti di méjì ó ti di sọ́ọ̀dì nìyẹn. ọjọ́ kí n máa tẹ̀kẹ̀ gbọ́ nǹkan tó ń tọ́ láti sọ fún mi ni pé kí n transfer gbogbo àwọn property mi kí n transfer ẹ̀ sí abẹ wọ́n máa ní láti rí lọ́ọ̀yà ṣá tí máa rí lọ́ọ̀yà tó lọ́ọ̀yà máa ṣiṣẹ́ yẹn mi àti náà la máa jọ lọ kí n tó travel. wàá ṣe pẹ̀lẹ́ ìyá mi. wàá surprise mi lálẹ́ ṣe. ṣorí pẹ̀lú nǹkan tó ti wá sọ yìí ṣorí lálẹ́ wọn pé mi ni máa ń sá pé torí ọmọ mi ti sá lálẹ́. ó ṣọ. máa ṣe é léṣe. tó bá ń bọ̀ wà fẹ́ kú lálẹ́ wà fẹ́ kú lálẹ́. àgbà máa fọ̀rọ̀ síkùn bí ẹni ò mọ nǹkan kan òye làgbà ń wò ọ̀rọ̀ ò gbọ́dọ̀ mi níkùn àgbà o. ẹ máa finú wẹnu ẹni finú wẹnu jẹ́wọ́ ẹni àgbẹ̀bí mi bí dáyé ẹja ṣọ́ra òye máa ṣe. ẹ máa finú wẹnu ẹni finú wẹnu jẹ́wọ́ ẹni àgbẹ̀bí mi bí dání ẹ dákun ẹja ṣọ́ra. ẹ má finú wẹnu ẹni finú wẹnu jẹ́wọ́ ẹni àgbẹ̀bí níbi ń dání ẹ dákun ẹja ṣọ́ra. ẹ má finú wẹnu ẹni finú wẹnu jẹ́wọ́ ẹni àgbẹ̀bí níbi ń dání ẹ dákun ẹja ṣọ́ra. àgbà máa fọ̀rọ̀ síkùn bí ẹni ò mọ nǹkan kan òye làgbà ń wò ọ̀rọ̀ ò gbọ́dọ̀ mi níkùn wá. ó ti rẹ̀ mí à ń lọ látàtàrọ̀ náà àti tó débi tá à ń lọ ni. mo ṣàlàyé fún ẹ wàhálà tiẹ̀ náà ni mò ń bá kiri irú àwọn bàbá tó máa ń ṣe àwọn nǹkan ìbílẹ̀ báyìí inú ibi tó máa ń gbé máa ń jìnnà mo sọ fẹ́ pé oníṣègùn mi ni bàbá torí tó bá ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe fún ẹ yìí gbogbo àgbo nǹkan tó fẹ́ fún ẹ gbogbo ara ẹ máa balẹ̀ ni tó bá ti fẹ́ bímọ ìwọ ló ń travel out tó fẹ́ lọ bímọ síbẹ̀ ká níbi ló fẹ́ bímọ sí ni ọmọ máa wálé wá ṣe tó máa fi parí ẹ̀ ni bọ́ eléyìí àkójọpọ̀ ni wọ́n á lè ṣe gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan náà kó tó di pé o travel tó bá ṣe èèyàn á dúró fún ti ìbílẹ̀ torí àwọn tọ̀hún náà bá dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ medical stuff tiwọn gbogbo ẹ̀ á yíìzì gbogbo ọmọ bíbí yẹn wà kọ́ ìpè wà á bímọ wọ́ọ́rọ́wọ́ ní lọ́wọ́ kan. Aládé torí ẹ̀ ló máa ń jẹ́ kí n máa nífẹ̀ẹ́ sí i mo ṣe bí ò jìnnà mọ́ ṣá. wọ́n kọ́ ẹ̀ wò. níbi tòsí nígbà ibi igi àti bàbá yẹn kọ́. wò bẹ́ẹ̀ ni tí bàbá yẹn. Aládé 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 bàbá Aládé Aládé. Aládé.
ayé mi afa lókè ẹ̀wò ẹ jẹ́ kí n sọ tọ́ ọbẹ̀ bó jẹ́ ní òótọ́ ni mo ṣe gbogbo nǹkan ni òótọ́ ni ìlú àfa èmi náà ń wá nǹkan tí máa fi jọ́ ọmọ ọkùnrin ni. ẹjọ́ àfa mo ti gbà pé mo ti ṣàṣìṣe mo ti jẹ́wọ́ báyìí pé èmi ni mo ṣe gbogbo àwọn ibi yẹn àfa kí ni nǹkan tí mo lè ṣe ẹ wo àfa kódà ara ni mí ju bẹ́ẹ̀ ṣe rò lọ bọ́mọ yìí ṣe ń yọ sí mi ó ń jẹ́ kára ni mi ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò papọ̀ kéèyàn kú gan-an ó sàn ju gbogbo eléyìí lọ afa ẹjọ́ kí ni mo lè ṣe ẹ bá mi bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí mi náà pé bójá wọ ẹ ní àbí kò bá ṣe. àròyé ò kájọ làwọn àgbàlagbà sọ wàhálà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé yín ńlá kàkàkà ẹ̀yin fẹ́ jẹ́yàn ẹ̀yin mọ́pọ̀lọpọ̀ èèyàn ẹgbẹ̀mí wọn ẹ̀ṣẹ̀mí wọn légbodò ẹ tẹ̀ wọ́n mọ́lẹ̀ kẹ́yìn lè bá gòkè àgbà Ọlọ́run tẹ́ ń wò yìí Ọlọ́run mò ń jọba lábòsí nítorí pé ó sọ fún Al-Qur'an tó fi lọ́rọ̀ sọ́dọ̀ sallallahu alaihi wasallam ó ní ìlànà tó la ẹ̀ka síbi ó ní egbédégbé kó wá lábòsí àbòsí lẹ́ṣẹ̀ ẹ parọ́ ẹ ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nítorí pé yín fẹ́ ga ẹ ti wá ga tán báyìí náà àtúbọ̀tán kọ́ àtúbọ̀tán ló wá dé báyìí ẹ wọ́n ń sá káàkiri ẹ wo tó bá ń sọ pé ẹni ibi ẹ̀yin gan-an lẹ́ni ibi ṣé kúmọ́ ní balùwẹ̀ ẹ wo bẹ́ẹ̀ jókòó yẹn ẹ ṣàkíyèsí pé láti inú ọba inú ti fẹ́ máa bí mi bẹ́ẹ̀ ni ẹ wo ọ̀dẹ́ yín tó júwe pé kẹ́ wá sọ́dọ̀ mi wọ́n mọ̀ kémi kì í purọ́ kódà nǹkan tẹ́ ẹ sọ yìí ó dákúdákọ̀ ọ̀dà yín mọ̀ nípa ẹ̀ ni àkòdójú ìrọ̀dọ̀ mi fún yín á ní kẹrin síwájú ni dákò náà dákẹ́ bí ẹjọ́ ṣe kankan náà ni ámìlẹ̀tà ṣe ọ̀dẹ́ yìí láyé àtijọ́ bọ̀ sí lọ́jọ́ mẹ́ta ẹ wò mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí ti Ọlọ́run àti ti òjíṣẹ́ Rasulullah sallallahu alaihi wasallam ẹ dákun ẹ dìde báyìí mi ò lè yín but àwọn ẹ dìde. àgbàlagbà máa rí why sitting down when a teenagers climb the iroko tree you will never see. kò sí nǹkan ọkùnrin tó wọ ohun ẹ wá ń lè sí mi náà. kí ló fẹ́ kó mi ṣe ẹ mọ̀ ń gbọ́ wọ́n ní wá ṣàlàyé fún ẹ. ìgbà tí mo kúrò lọ́dọ̀ àfa ó dé ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yẹ kí n ti wá látàrí ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń sọ fún mi yẹn ó ń jẹ́ kí n ronú mo wá ní kí wọ́n ṣàlàyé fún ẹ lẹ́nu. oríṣiríṣi ló wèrè ní sori báyé òní padà dámọ́ ewu lórí búkẹ́ èèyàn ni wọ́n yìí èmi náà torí tẹ sáré kiri àṣewọ́lẹ̀ ni ẹ́ àṣàjẹ́ ti bàjẹ́ láti rẹ̀ sori gbogbo ìrìn àjò yẹn pátápátá ni wọ́n ti ṣàlàyé látọ̀ gèdè sáré ni wọ́n ṣàlàyé fún mi àjọ lórí búkú ni ẹ́ mo lè ìgbà tí mo wọlé báyìí mo lè ìgbà tí mo rán aṣọ àjẹbá jẹ́ báyọ̀ káwọn ìkàlẹ̀ kọ́ sáré sun ẹ́ tó lè bá èmi náà báyìí lè bá yọ lè lu èmi náà mọ̀ sí ẹ̀ wo èmi àti ẹ̀ka lọ sọ́ọ̀tù báyìí ká pàdé mọ́ mo fọlọ́ báyìí ká yẹra mọ́ báyìí ká yẹra kóra mọ́ mo fọlọ́ sọ́ọ̀tù wọ́n á sinmi lòkùn abẹ́kúta o the hand lawa the hand lòkùn sinimá tí bá tún rí ẹ ń bí tó bá tún rí súnmọ́ mi. àjọ tó rọ fọlọ́ ọba gbé ìwọ nìkan ni mo ní. jẹ́ ẹ ó lọ jẹ́ gbẹ̀rẹ̀ ó lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ olórí dùkú lọ́ba ti bẹ̀rẹ̀ kó tún dé bẹ̀rẹ̀ mọ́ ọ̀dọ̀ sí èmi wọ́n torí tẹ sáré kiri olówó ẹ̀jẹ̀ olórí olówó ẹ̀jẹ̀. mo ṣe kọjú tí mo bá yá ara mi jẹ mo lè kọjú mo lè bá yá ara mi jẹ. Aládé òkú àbùdé lọ́wọ́ òkú àbùdé lọ́wọ́ bó o ṣe dúró ti aya ọmọ wa ìyẹn Máyọ̀wá ìjọ tẹ̀ ń kúrò rẹ̀. ẹ wo lórí yẹn jẹ́ ǹtẹ̀ kọ́kọ́ ní kẹ́ má bínú pé mi ò tètè yọjú sí nígbà tí ẹ pè mí nǹkan tó fà á ni pé nǹkan ní àwọn personal problem tó ń bá mi ṣùgbọ́n ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan èmi ò gbúrò ẹ o látìgbà tó ti lọ bímọ èmi náà ni wọ́n lọ jà sí airport mo dẹ̀ expect pé kó máa pè mí kí ó tiẹ̀ kó máa gbọ́ feedback lẹ́yìn àkáǹtì tó sẹ́ndì sí mi tí mò ń sẹ́ndì owó sí lọ́sẹ̀ọ̀sẹ̀ ìyẹn nìkan náà ni mo mọ̀ kò dẹ̀ ń pè mí kò ń ṣe nǹkan kan. kò pè ẹ́ látìgbà tó ti lọ èmi ṣe bóyá ẹ̀ ń congratulate ara yín ẹ̀ ń congratulate ẹ tipẹ́tipẹ́ àbí. olórí ẹbí congratulation ara kọ communicate àbí kan call ara wọn. torí òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé nǹkan tèmi àti ẹ̀jọ́ sọ ni pé tó bá máa fi lọ o lẹ́yìn ọdún kan tọmọ bá ti dàgbà dáadáa á wà àdẹ́jọ́ padà a máa lọ a máa bọ̀. kò wá mú ẹ abẹ́ rí nǹkan kẹ́lẹ̀ máa wo owó aránṣẹ́ wálé ó tún pé ká kí ẹ. ó ní kẹ́ kí. ó ní ká kí ẹ ká tún sí ẹ pẹ̀lẹ́.
ó ní kẹ́ ṣe mí pẹ̀lẹ́. ó ló tún kó àmúlé lọ́wọ́ pẹ̀lú ẹ̀. kódà ó ní tó bá yá òun máa tó kó ẹrù tóun kó máa kó wá fún ẹ máa fi ránṣẹ́ sí ẹ o. ẹ jọ ṣó pè ní àbí bíi ti báwo ni. àwọn ọ̀rẹ́ rẹ̀ ló rán wá. àwọn tó rán wá yẹn jọ ẹ ní àdírẹ́sì wọn àbí fóònù nọ́mbà bóyá kí n pè ọ̀rẹ́ dúpẹ́ lọ́wọ́ kí n tẹ̀ mọ́. farabalẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ Máyọ̀wá. ẹ wọlé wá wà ń bí ó rọyàn sí ẹ. yé okùnrin o ẹ gbà mí o okùnrin o okùnrin bàbá okùnrin wọn. wọ́n ṣe ní gbogbo iṣẹ́ ibi tó ti ṣe pátápátá ó yà bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ nísinsìnyí. máa jẹ́wọ́ ọ̀rẹ́ kò pàdé o ẹ bá yẹ kó pàdé o yìí lè má rẹ̀ mí rí o wọ́n ní kò máa jẹ́wọ́. mo jẹ́wọ́ èmi ni o ìkànnì mi o yé ogun ni mo ṣe ìkànnì mi oníṣẹ́ ibi ni mi ẹ wò mo ṣoògùn mo kọ́kọ́ mú poison mo fi sínú kọ́ọ̀pù júùsì tí ọ̀gá mu tí èmi ni mo pa. ṣé pé ìwọ rẹ̀ pa mí ìwà èmi ni mi ìwà dúró bẹ́ẹ̀ o nígbà tí mo tún ṣe yẹn tán mo tún wà wò pé kí ni mo tún lè ṣe mo wá mo ohun fẹ́ mo wá fóun dẹ̀ ó wá bẹ́ẹ̀ sí nífẹ̀ẹ́ mi nígbà tí mo fojú ẹ̀ mọ́ àtọ́ ó wá ṣe gbogbo nǹkan tọ́pọ̀ ìfilẹ̀ ó wá ṣe sórúkọ mi ìgbà tó ṣe sórúkọ mi tán mo wá wò pé òun ó máa jẹ́ mi lẹ́nu mi nífẹ̀ẹ́ mo tọ̀ lọ mo títí tí mo fi pa mo padà nǹkan kó lójú ọ̀nà fún mi mo pa. ṣe ń gbọ́ tó sọ ní ìwọ yìí mo wà òkú ni àtìgbà tí mo ti ṣe òun lélẹ́ẹ̀lẹ́ òun lé mi kiri ẹ̀rí bàbá ẹ̀mí nìkan mọ̀ ọ́n rí omi nìkan mọ̀ ọ́n rí èèyàn kan lè rí ẹ̀. ọmọ mi jẹrẹ. wò ó jẹ́ kí n sọ fún ẹ ṣé o rí àwọn yòówù yìí wọn kì í ṣe òkú. wo ẹ jókòó bísí òtún sùn rẹ. òkú ni. àwọn tó ń wò yìí wọn kì í ṣe òkú tó ti yí ẹlẹ́sẹ̀ yìí wọ́n ẹ̀ ṣe òkú ẹ̀ tí ẹ̀ mọ nǹkan tó tiẹ̀ wá tó wá dà gidi rẹ̀ ó dá báyìí sí ẹ̀ tí ẹ̀ tún ṣe wá a ṣe báyìí sí ẹ̀ ṣe tó fi di pé gbogbo rẹ̀ wá tó fi rí báyẹn tó fi di pé ẹ̀ tún wá ṣe gbogbo ẹ̀ wá dojúrú. bàbá olórí ẹbí ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àti arábìnrin tó jókòó yìí ọpẹ́lọpẹ́ ọlọ́run lára mi tó tọ́ lọ lórí burúkú yìí tó gbé mi jáde lílọ tá a dẹ̀ ń lọ lójú ọ̀nà lọ́jọ́ náà mo ṣàkànmọ̀ pé ó kàn fún mi lọ́rùn pa ibẹ̀ ni mo ríra mi sí o ìgbà tí máa lajú ni mo bára mi lọ hospital oyún ọjọ́ kìíní àná tí mo gbé lọ ó nìyí bàbá. ọmọ tó fi bíbí. ọmọ mi lélẹ̀. ẹ ò yẹ rí mugbẹ abẹ́ rí níṣẹ́ òde àbí ẹni pé ó pọ̀ sílẹ̀ ni báyìí sí pẹ̀lẹ́ o pẹ̀lẹ́. bàbá olórí ẹbí ẹ ṣé lóòótọ́ ni o ṣẹ́rí lọ́jọ́ tí mo pàdé arábìnrin yìí mo rí ilẹ̀ tó kú gbọrọgọdọ síbẹ̀ ni mo wá fetí kò léyìn àyà mo rí pé èmi ṣì wà lára ẹ̀ òun la bá gbé la bá ràn lọ́ la gbé lọ àtọ́jú ẹ̀ ìgbà táàrọ̀ ẹ̀dẹ̀ wà yá tán la wá dàbí ọgbọ́n nítorí a mọ̀ wípé tó bá tún padà lọ sílé ṣẹ́rí arákùnrin burúkú yìí ó tún máa pa náà ni òun la ṣe wá dàbí ọgbọ́n o. àmọ́ ọ̀rọ̀ àgbà tí ó ṣe lówùrọ̀ yóò ṣe lọ́jọ́ alẹ́ aládé kúkú ọ̀rọ̀ àgbà tí ó ṣe lówùrọ̀ ó ṣe lọ́jọ́ alẹ́ zèlíẹ́ tẹ́lẹ̀ máa yọ ọ̀rọ̀ àgbà tí ó ṣe aládé kúkú ohun àfoníṣe ọ̀rọ̀ ìjọ tó dọ̀la yé wọn àfoníṣe aládé kúkú ọ̀rọ̀ ìtàn ẹ gbà mí. aládé kúkú dá. Oyin mi o! Ẹ gbà mí o! Aládé kúkú ń dára. Ara oríṣiríṣi ló ń dá. Bàládé kúkú bá ń sọ̀rọ̀ o. Àfi kí gbogbo ènìyàn tẹ́tí kẹ́gbọ́rọ̀ aládé kúkú ó ń dára. Ó ń dára. báwo wà ní health mi báyìí. ó jọ àwọn wà òkè owó máa wà sólókè o upon the whole stress wọn go through yẹn kò sí nǹkan kan tó ṣe ọmọ náà wọn wà sólókè. dókítà ẹjọ àwọn gbogbo fúnra wọn kọ́. wọ́n ti ń wá òkè as you can see mo fún yín ní few hours ẹjọ́ máa sọ̀rọ̀. anyway mo ní kẹ́ ẹ san àwọn owó kan ní àná. a ti settle. ok ẹ rí mi ní ọ́fíìsì náà. owó
olórí burúkú lọkùnrin ní ṣá. bẹ́ẹ̀ni. ó dé ṣe adúrú nǹkan tó bẹ́ẹ̀ yẹn fún yín bẹ́ẹ̀ ṣe finú tọ́ tó tẹ fọkàn tọ́. No, this is nonsense. Abẹ́ ẹ̀ máa gbọ́ nǹkan tó ń sọ ni. In fact, tó bá kí n ṣe ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣé pé mi bá ti kú báyìí. ẹ má sunkún mo ṣe ti gbọ́ nígbà tá à ń tẹ̀ta yìí tá ti wà lẹ́yìn kò sí wàhálà fún yín ẹ̀yin kì yóò kú kúkú kan bí kò ṣe yìí rè. ẹ ṣé mo dúpẹ́. Yes, we should get him arrested. Kò yẹ kó lọ scot pẹ̀lú kó tó ṣe ìdá. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o torí tá bá ní ká lọ sí police station ká lọ report arákùnrin yìí ṣé mo pa ní concrete evidence tá fẹ́ lò against ẹ̀ ó tọ́ ni kí èṣùró má bàa pàdídà máa lé ajá o. ṣé o dé concrete evidence wo ló fẹ́ ju ìtàwọn fúnra máa fẹ́ nára wọn sọ́ńbẹ̀ lọ. tó bá sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ ńkọ́ kí la fẹ́ ṣe sí i. ṣé a ṣe sùúrù ẹ̀bùn èmi tiẹ̀ ní àbá. báwo ló fẹ́ ni. Ó lè work. Ó lè work. Ó máa work. Ó lè work. Ẹ trust me now. Ẹ má ṣe wọ́n tí ẹ fọkàn ara yín bá lè jà. Ọmọbìnrin ọ̀hún wá ń kọ́. Bàbá ṣe rí ọmọbìnrin yẹn ó ti lóyún. A ní ká má dà á láàmú torí condition ẹ̀ la ṣe dá wa. Kò ṣòro á dàbí ọgbọ́n ni wówó òpèrè báyìí lọ́gbọ́n ó yà bí ọ̀nà ni ọlọ́gbọ́n tó bá lóun gbọ́n tí òfin tó mugọ̀ ṣe àfàìmọ̀ kó má jẹ́ pé inú kòtò tó mugọ̀ kó lẹ̀ lọ́lọ́gbọ́n òun ó padà kó sí wá wòwò búkì ara àwọ̀ tó mú wọn wá láparí iṣẹ́ náà sí. ó ti ẹ̀ dá níbi tẹ́bọ̀rọ̀ dé inú mi dùn pé òun náà lè select ní pé ó máa ṣiṣẹ́ yẹn ṣe the question kan lè wá ní fún torí ní àkókò àti máa waste time rárá ṣé kínní ṣó máa ṣiṣẹ́ délé tá a máa rí result tó dájú ìyẹn lèmi fẹ́ mọ̀ o. orófòfó ń ṣe oní òjẹ́ da ibi tó ràn dé yóò jẹ kọjá bẹ ṣé nítorí pé ńgbà tẹ wọlé rí kọrùn rí àgbékọ kankan èmi ẹ ń ṣiṣẹ́ tèmi lé bẹ́ẹ̀ ni wówó èèyàn ò ní bọ́gí bọ̀pẹ̀ kírun mọ́lẹ̀ ó má gbé ni bẹ́ẹ̀ ni wo ó mọ̀ ọ́ lọlé báyìí ó wàá padà wá lálẹ́ tó bá ti wá lálẹ́ ètò kùkù ṣe. ń parí iṣẹ́ náà sí ẹ lára bọ́mọkùnrin bó bá ti ń fojú rí ẹ báyìí bẹ́ẹ̀ ń ròkù bẹ́ẹ̀ ń rẹbọra ni bó bá ti ń rí ẹ báyìí ilé ògbà àná ọ̀gbà ní í ṣe wí àràgbà bẹ́ẹ̀ ni yóò máa sáré kiri ni àfìgbà tó bá fẹ́ tó fẹnu ara ẹ̀ jẹ́wọ́ nǹkan tó ṣe nìkan lára ẹ̀rọ tó balẹ̀ ìwọ gan wá wò ó da lágbára kò sí nǹkan tó fẹ́ dì tí ò lè dì bó bá ti ń yọ ló máa pòórá bó bá ti ń pòórá ló máa dé padà. Kí ló wá dé tó wá ń ṣẹ́jú sí mi. Àyà mi ń já mi. Ebi wo ló má complain wọ́n ti mú ẹ wọ́n ti ní ifá ló select ẹ bóyá farabalẹ̀ fífa ni kí ló wá dé tó wá ń gbọ̀n ebi wo ló má bá wa bàbá ẹ má wọ̀ ó máa ṣe wá padà wá. Àbí mo ti ẹ̀ jẹ́. tí ì ṣe ni tí ì ṣàná. Máa wá lọ máa fún wa fi. Wo ẹ wò iṣẹ́ bàbá yẹn jẹ́ bàjẹ́ wọ́n ní ilé ògbà ọ̀nà ògbà ní í ṣe wé ara àgbà tí bọ̀bọ̀ yẹn bá rí mi báyìí ó máa ń fọ́ sára gìnìjìnì máa ń mú báyìí ni tó jẹ́ pé òkú ló rò pé òun rí. ṣé lóòótọ́ ni. seriously that is good news inú mi dùn pẹ̀lú nǹkan tí mo gbọ́ yìí o. ẹ̀rù bá gidi o ó fọ́ o. that's nice but níbi tí ọ̀rọ̀ wà dé dúró yìí ẹ mọ̀ pé ó máa yìí ti bí èmi fi hàn pé ó ti tó time ká lọ mọ ẹbí ọkọ ẹ o. wọ́n bàjẹ́ lábílítì ti wà lóhùn ìtọ́ ni àbí kílẹ̀ wò ìtọ́ ni. kò sí problem ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ rí bàbá náà. ìyẹn ṣe problem. ṣó tán yín sìn sórí ìwọ tó ń jiyàn tẹ́lẹ̀ sórí pé bàbá. ó tiẹ̀ sì lè sọ pé bọ̀bọ̀ yẹn fọ́ sára. ó ṣiṣẹ́ wọ́n ní ẹgbẹ́ ò tiẹ̀ jiyàn mọ́. Aládé Kúkúndàrá. Aládé Kúkúndàrá. Ìwọ ó lè ṣe tó tó báyẹn ṣé o rí ṣé o ti rí. ẹ wo mi ṣe kọ́kọ́ jàre ní pé kí ló ṣẹlẹ̀ kan
nígbà tó gbọ́ ọ̀gá tí mo sọ pé kò ìbọn lásán ni kílẹ̀ rí yín kílẹ̀ fẹ́ fi sọ pé mo ṣe gbogbo nǹkan tẹ́ sọ yìí. kílẹ̀ rí àwa. kò sí ìgbà ọ̀tẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ni o ẹbí ọmọ mi ọ̀rọ̀ ti kú ni ní kíni á ṣe èrè wọ́n máa ṣe mẹ́wàá fún ẹ wọ́n ṣe mẹ́wàá fún ẹ ìwọ lórí burúkú wọ́n ṣe mẹ́wàá fún ẹ. ẹni tó bá mọ lọ́ọ̀yà nu yín kó lọ pè ẹ jẹ́ ká pàdé court. ìwọ ó ti dà. ó tó báyìí ó tó báyìí. that's right. ọ́fíìsà kí ló ṣẹlẹ̀. yes. ìwé ẹ̀kú postmat ẹ fún mi ní kíní àwọn. ṣé kíní rògbòdù yẹ fún mi lẹ́ẹ̀kan. ọ̀làdé kúkú ohun àfoníṣe ọ̀rọ̀ ìsọ̀nìbọ̀dọ̀lá. yóò ní fẹ́ kó sọ anything because anything tó bá sọ máa fi gbé against in the court of law and ma prove smart. ọ̀làdé kúkú. I dey advise you is that how you move from your own as well. ọwọ́ fábílì lè dé ṣe fábílì wa ṣe fábílì wa against kìíní yẹn ṣe fábílì wa ẹ ṣeun àbáyé lọ́hùn ṣe é gbọ́ mọ báyìí lọ́hùn ìwọ wá ṣe fábílì ká mo tiẹ̀ mọ̀ kí ti jẹ́ kọ́ rákẹ̀tì ẹ̀ dànù kàwé mi kò mọ̀ pé àwọn ọlọ́pàá ti ránlẹ́bù wa má ti jẹ́ kọ́ rákẹ̀tì ẹ̀ dànù. ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí olórí ẹbí nígbà tí Elédùmarè tún máa ṣe alágbára ọmọ Ọlọ́run tó tún rọ. abẹ́ rí bó ṣe rí mùgbẹ̀mùgbẹ̀ àrí ó jọ Yétúndé ọmọ ẹ̀ má máa jẹ́. Cause life is all about choice, and I've taken my own choice. I wanna live like a king. I don't care what the people say. Alade kuku, alade kuku, alade kuku, alade kuku. What a mystery, what a strange things happening everywhere. Alade kuku, all eyes on you. Alade kuku. But you don't care what I say, but you don't want to know what I do. All I know is you live in the